Ọlọ́run ayérayé, a dúpẹ́ fún oore ọ̀fẹ́ tá tún rí gbà lónìí. A yìn ọ́ lógo torí pé ẹ kà wá yẹ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ nínú ọgbà àjàrà. Olúwa gba ọpẹ́ wa. Àmín. Ògo ni forúkọ Olúwa. Hallelujah. Ẹ̀kọ́ tòní Olúwa tún bá wa pàdé. Àmín. Lọ́nà àrà ọ̀tọ̀ ẹ wá kọ́ wa. Àmín. Ẹ ṣí wa níyè Àmín. láti mòye ìwé mímọ́. Ẹ ṣí ìwé mímọ́ hàn wá. Ẹ fi yé wa. Ẹ fún wa lórí ọ̀fẹ́ láti jẹ́ olùṣe. Lórúkọ Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Ẹ kí hallelujah. Hallelujah. Mo kí ẹnìkọ̀ọ̀kan wa lórúkọ Jésù Olúwa. Àkórí ìdánilẹ́kọ̀ọ́ tòní ni mo pè ní gbígbọ́ ti àwọn aláṣẹ ìjọ. Yes, submitting to the church authority or submission to the church authority. Gẹ́gẹ́ bí òṣìṣẹ́ nínú ọgbà àjàrà, ìkan pàtàkì nínú ohun tó yẹ ká understand òun ni gbígbọ́ ti àwọn aláṣẹ, gbígbọ́ ti àwọn adarí ìjọ. Ó dẹ̀ ní ẹ̀kọ́, òun ni mo ṣe fẹ́ kọ́ wa. Ó ní àwọn nǹkan tó yẹ ká mọ̀ kí a bá lè mọ ohun tó tọ́ láti ṣe nígbà tó tọ́, níbi tó tọ́, lákòókò tó tọ́ àti lọ́nà tó tọ́. Kí a bá lè mọ ohun tí à ń retí láti ọ̀dọ̀ wa gẹ́gẹ́ bí òṣìṣẹ́ nínú ọgbà àjàrà Ọlọ́run. Tí a bá ń sọ̀rọ̀ nípa gbígbọ́ ti àwọn aláṣẹ wa, tàbí tá a bá ń sọ̀rọ̀ nípa gbígbọ́ ti àwọn adarí ìjọ, a gbọ́dọ̀ understand ohun tí a pè ní ètò order in the church. Ọlọ́run wa jẹ́ Ọlọ́run ètò. Ọlọ́run wa kì í ṣe olùpilẹ̀ṣẹ̀ orúdurùdu. Ibi tí ètò bá dẹ̀ ti máa wà, a gbọ́dọ̀ ní àwọn adarí tàbí àwọn aláṣẹ ní ìpele àti ní ṣísẹ̀ntẹ̀lé kí a mọ bí a ṣe gbọ́dọ̀ relate pẹ̀lú àwọn adarí wa kí a má bàa fi àìmọ̀ọ́mọ̀ ṣe ohun tí kò tọ́. Torí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ẹlòmíì tí wọ́n misbehave kì í ṣe bí wọn understand ni. Nínú ìjọ ìdẹ̀rẹ̀ mi ìfẹ́ kí ẹnikẹ́ni nínú wa kí a ṣe ohunkóhun ní ipò òpè. Bíbélì sọ wípé àwọn ènìyàn mi ń ṣègbé nítorí òye kò yé wọn, nítorí wọn kò ní ìmọ̀, mi ìfẹ́ kí ti wá rí bẹ́ẹ̀. Tí a bá ń sọ̀rọ̀ nípa gbígbọ́ ti àwọn aláṣẹ wa, gbígbọ́ ti àwọn aláṣẹ túmọ̀ sí gbígbọ́ràn sí ìdarí àwọn adarí wa. Gbígbọ́ ti àwọn aláṣẹ ìjọ ó túmọ̀ sí títẹríba lábẹ́ ìtọ́ni àti lábẹ́ ètò ìṣàkóso àwọn adarí. Ó túmọ̀ sí jíjẹ́ olùgbọ́ràn sí ẹ̀kọ́ àti ìtọ́ni tí àwọn adarí ìjọ ń fún wa. Àgbékalẹ̀ Ọlọ́run ni, kì í ṣe àgbékalẹ̀ àwọn adarí ìjọ. Nǹkan tọ́lọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ètò Ọlọ́run ni, ní èyí tó túmọ̀ sí wípé ẹnikẹ́ni tó bá tàpá sí àṣẹ àwọn aláṣẹ ìjọ, onítọ̀hún kò dédé tàpá sí àṣẹ àwọn aláṣẹ nìkan, ó tàpá sí àṣẹ àti àgbékalẹ̀ Ọlọ́run fúnra rẹ̀. Ìwé Hebrew chapter 13, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Hebrew chapter 13, mo fẹ́ ká verse 7 àti verse 17. Ní verse 7, ó ní ẹ máa rántí àwọn tí wọ́n jẹ́ olórí yín. Léyìí tó túmọ̀ sí pé nínú ìjọ a ní àwọn olórí. Hebrew 13 verse 7. Nínú ìjọ a ní àwọn olórí. Ìlú kì í wà kó mọ́ lólórí. Ìjọ kì í wà kó mọ́ lólórí. Gbogbo ìjọ tàbí ẹgbẹ́ tàbí organization kan tí ẹ bá rí tí kò sí olórí níbẹ̀, tàbí tí àwọn èèyàn ò mọ olórí, ta ni olórí ta ni. Olórí wà ní ìpele nínú ìjọ, màá ṣàlàyé gbogbo ẹ̀ fún wa. So ó ní ẹ máa rántí àwọn tí wọ́n jẹ́ olórí yín, léyìí tó túmọ̀ sí pé olórí wà nínú church, tí wọ́n sì ti sọ ọ̀rọ̀ Ọlọ́run fún yín, kí ẹ máa ro òpin ìwà ayé wọn, kí ẹ sì máa ṣe àfarawé ìgbàgbọ́ wọn. Ní verse 17, ẹ máa gbọ́ ti àwọn tí ń ṣe olórí yín, ibi tá ti yọ àkórí wa nìyẹn, gbígbọ́ ti àwọn aláṣẹ ìjọ tàbí olórí ìjọ. Ẹ máa gbọ́ ti àwọn tí ń ṣe olórí yín. Ní English, ó ní obey them that have rule over you. Kí ẹ sì máa tẹríba fún wọn. English yẹn sọ yìí pé and submit yourselves. Nítorí wọ́n ń ṣọ́ ẹ̀ṣọ́ nítorí ọkàn yín bí àwọn tí yóò ṣe ìṣirò, kí wọn kí ó lè fi ayọ̀ ṣe èyí láìsí ìbànújẹ́, nítorí èyí yìí yóò jẹ́ aláìlérè fún yín. Ẹ gbọ́dọ̀ máa gbọ́ ti àwọn olórí, kí ẹ sì máa gbọ́ràn sí wọn lẹ́nu. Amen. Ẹ jẹ́ ká wo 1 Thessalonians chapter 5. Máa ka verse 12 and 13.
ṣùgbọ́n àwa ń bẹ̀ yín ará láti máa mọ àwọn tí ń ṣe làálàá láàrin yín tí wọ́n sì ń ṣe olórí yín nínú Olúwa tí wọ́n sì ń kìlọ̀ fún yín kí ẹ sì máa bu ọlá fún wọn gidigidi nínú ìfẹ́ nítorí iṣẹ́ wọn ẹ sì máa wà ní àlàáfíà láàrin ara yín. Níbí báyìí a rí wípé Ọlọ́run ti lànà fún wa wípé nínú ìjọ a ní àwọn olórí. Ó dẹ̀ jẹ́ kó di mímọ̀ fún wa wípé a gbọ́dọ̀ máa gbọ́ràn sí àṣẹ àwọn olórí wa, ìtọ́ni wọn, àwọn àgbékalẹ̀ ètò ìṣàkóso tí wọ́n là kalẹ̀ fún wa, a gbọ́dọ̀ máa fọ́lù ẹ̀, a gbọ́dọ̀ máa ṣiṣẹ́ lé lórí, a gbọ́dọ̀ máa gbọ́ràn sí, ká sì máa tẹ̀lé ìlànà tí wọ́n là kalẹ̀ fún wa. Nítorí wípé Ọlọ́run wa kì í ṣe Ọlọ́run ohun rúdurùdu, kì í ṣe olùpilẹ̀ṣẹ̀ ohun rúdurùdu. Òun ni Ọlọ́run ṣe àgbékalẹ̀ ètò nípa bí a ti gbọ́dọ̀ máa ṣe ohun gbogbo nínú ìjọ. Now, fún àpẹẹrẹ, ẹ jẹ́ ká wo 1 Corinthians chapter 14. Mo fẹ́ kí gbogbo wa ṣí Bible síbẹ̀ torí màá kà á níbi Bible tí n bá ṣe ń kà á màá fẹ́ kí gbogbo wa ká máa fọkàn bá lọ. Ẹ rí wípé Ọlọ́run ṣètò ohun gbogbo létòlétò nínú ìjọ. Ṣé rí pọ́blẹ́mù tí àwa Kìrìsìtẹ́nì òde òní ní òun ni wípé a ò tẹ̀lé ètò Ọlọ́run nínú Bíbélì. Òun la ṣe ní pọ́blẹ́mù. Tó bá yẹ pé àwa tí a pera wa ní Kìrìsìtẹ́nì wípé a gbọ́ràn sí àṣẹ Ọlọ́run, ta tẹ̀lé ètò Ọlọ́run, ta tẹ̀lé ìlànà Ọlọ́run, kò ní burú fún wa, a dẹ̀ ní níṣòro. Ṣùgbọ́n a ti dá gbogbo nǹkan rú, a fọ́lọ́ ìlànà Ọlọ́run mọ́. Òun lẹ fi rí tó yẹ pé àwọn ìyà tí ò yẹ kó jẹ wá gan jẹ wá. Àwọn rúdurùdu tí ò yẹ kó máa ṣẹlẹ̀ láàrin wa ó ń ṣẹlẹ̀ láàrin wa. Kì í ṣe pé ṣù ló lágbára tó bẹ́ẹ̀, kì í ṣe pọ́ta ló lágbára tó bẹ́ẹ̀, àìdúró lórí ètò Ọlọ́run ni. Tí a bá dẹ̀ padà sínú ètò tí Ọlọ́run là kalẹ̀, ẹ rí pé ohun gbogbo máa rí bó ṣe yẹ kó rí fún wa. Tá bá ṣe bó ṣe yẹ ká ṣe, ó di dandan kó rí fún wa bó ṣe yẹ kó rí fún wa. Ìwé 1 Corinthians chapter 14, màá kà láti verse 26. Bí mo bá ṣe ń kà mo fẹ́ kí gbogbo yín máa fi ọkàn bá lọ. Bí ẹnìkan bá fi èdè fọ̀ kí ó jẹ́ ènìyàn méjì tàbí bí ó pọ̀ tán kí ó jẹ́ mẹ́ta, àti èyí ní ọ̀kọ̀ọ̀kan sì jẹ́ kí ẹnìkan gbùfọ̀. Amen. Náà ẹ lè máa wo bíi pé kí ló ní í ṣe pẹ̀lú ẹ máa gbọ́ tàwọn olórí nínú ìjọ. Ẹ rí i pé ní bíbà yìí àwọn adarí ń fi ìlànà tí wọ́n gbọ́dọ̀ follow lórí bí ẹnìkan bá fẹ́ fèdè fọ̀ tàbá sọ tẹ́lẹ̀ ètò. Wọ́n ń sọ̀rọ̀ nípa organization, wọ́n ń sọ̀rọ̀ nípa administration, wọ́n ń sọ̀rọ̀ nípa order nínú church. Everything must be in order nínú church, létòlétò, lẹ́sẹlẹ́sẹ, tí a sì gbọ́dọ̀ máa ṣe ohun gbogbo tẹ̀yẹ́tẹ̀yẹ́. Praise the Lord. Ṣùgbọ́n bí kò bá sí ògbufọ̀ kí ó pa ẹnu rẹ̀ mọ́ nínú ìjọ, sì jẹ́ kí ó máa bá ara rẹ̀ àti Ọlọ́run sọ̀rọ̀. Ní bíbá yìí wọ́n ń ṣe àlàyé fún wa nípa bí ètò ṣe gbọ́dọ̀ rí nínú ìjọ. Tẹ́nìkan bá fẹ́ fèdè fọ̀ kí ògbufọ̀ wà. So tó bá ṣe ń fèdè fọ̀ kí ẹni tó ní ẹ̀bùn ìtumọ̀ èdè kó máa túmọ̀ ẹ̀. Ṣùgbọ́n tí ẹnìkan bá ń fèdè fọ̀ nínú ìjọ tó ń fèdè fọ̀ gbúrúgbúrúgbúrúgbúrú tí ò bá sí ẹni tó ní ẹ̀bùn ìtumọ̀ èdè nínú ìjọ yẹn ní àkókò ìgbà yẹn, then ẹni tó ń fèdè fọ̀ yẹn kó stop ẹ̀. Nígbà tí kò ti sẹ́ni tó máa túmọ̀ ẹ̀ fún jọ, ẹni yẹn gbọ́dọ̀ stop ẹ̀. Nínú ètò ìṣàkóso ìjọ Ọlọ́run kò bá ìlànà Bíbélì mu kẹ́yin máa fèdè fọ̀, kémi máa fèdè fọ̀, kí gbogbo wa máa fèdè fọ̀ lẹ́ẹ̀kan náà nínú church. Rúdurùdu ni. Ó ṣeé ṣe kẹ́ ti rí àwọn church kan káwọn adarí wọn kan máa lead the prayer tàbí kan máa lead anything kan ní yà for the next 15 minutes everybody begin to speak in tongue, oh blah blah blah, oh blah blah blah, oh gbulugbulu, oh gbulugbulu, kò bá Bible mu. Ara reason tí wàhálà fi ń wọnú ọ̀pọ̀lọpọ̀ churches lérí yẹn. Tí a bá ti yẹ̀ kúrò nínú ìlànà tí Ọlọ́run fi lélẹ̀ fún wa nínú Bíbélì àti ń ṣìṣe. Tí a bá dẹ̀ ń ṣe in tí kò yẹ ká ṣe, in tí kò yẹ kó ṣe wá máa ṣe wá. Òun lẹ fi rí tí ọ̀pọ̀lọpọ̀ ìjọ táwọn ẹ̀mí òkùnkùn fi penetrate tán fi gain upper hand. Torí pé a follow ìlànà, a follow ètò, a follow ìlànà ìṣàkóso. Ṣùgbọ́n bí kò bá sí ògbufọ̀ kí ó pa ẹnu rẹ̀ mọ́ nínú ìjọ, sì jẹ́ kí ó máa bá ara rẹ̀ àti Ọlọ́run sọ̀rọ̀. Now ẹ fọwọ́ dá ibi ibẹ̀ yẹn o, verse 28 ni mo kà dé o. Now ẹ wá padà lọ sí verse ṣátà yẹn náà ni o. Ẹ wá wo verse 23. Ǹjẹ́ bí gbogbo ìjọba péjọ sí ibì kan tí gbogbo wọn sì ń fi èdè fọ̀, bí àwọn tí ń ṣe aláìlẹ́kọ̀ọ́ àti aláìgbàgbọ́ bá wọlé wá, wọn kì yóò wí pé ẹ̀yin ń ṣe wèrè. So nígbà tí a bá ní yàwó everybody begin to speak in tongue, àwọn ewu tó wà ń bẹ̀rẹ̀. Ewu àkọ́kọ́ ni wípé nígbà tẹ́ni ẹnìkejì speak in tongue, ẹnìkejì speak in tongue, ẹnìkẹta speak in tongue, ẹnìkẹrin speak in tongue, a máa ráwọn kan nínú ìjọ tẹ́pá àwọn olè speak in tongue tí wọ́n ní
ẹni gbogbo oníkálukú speak nǹkan kí lèmi náà wà wí lòun náà bá mọ sọ jákujàku kan tẹnu ẹ bá ẹ ti dáràn sí lọ́rùn ó ti kó rẹ̀ sínú wàhálà. then ta ló gbọ́ nǹkan tí gbogbo wọn ń sọ tí kèfèrí àti aṣojú èṣù bá wá sínú ìjọ torí pé kò sí ìjọ kan tí aṣojú èṣù kì í wá síbẹ̀ tá aṣojú òkùnkùn kan bá wọ àárín yín tàbí tẹ́nìkan tí marine kingdom rán wá pé kó wá bẹ̀ yín wò tàbí kó wọnú ìjọ yẹn tóun náà mú ìfèdè fọ ìsàlẹ̀ ìjọba òkùnkùn nínú ìjọba omi tàbí nínú ìjọba ìsàlẹ̀ àpáta tàbí àwọn ẹ̀mí òkùnkùn òfurufú tóun náà bẹ̀rẹ̀ sí ní speak ìtàn gí tòkùnkùn tí kò sẹ́ni tó gbọ́ nínú yín kò sẹ́ni tó lẹ́bùn ìtumọ̀ nínú yín gbogbo yín bẹ̀rẹ̀ sí ní da èdè kalẹ̀ ẹ̀yin náà dẹ̀ ní everybody máa sọ na ẹ̀ mọ̀ yín pé ṣẹ́rí ìfèdè fọ̀ wọ́n lè fi sọ̀rọ̀ wọ́n lè fi súre wọ́n lè fi gégùn wọ́n lè fi sọ̀rọ̀ tọ́lọ́ wọ́n lè fi sọ̀rọ̀ tèṣù èwo ni wọ́n ń sọ tẹ́yìn mọ̀ ẹ ti da gbogbo ẹ̀rú mọ́ra wọn ọ̀pọ̀lọpọ̀ pásọ̀ tó dẹ̀ sọ pé everybody must speak in tongues bla 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 yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ní ẹ̀bùn ìmẹ̀mí yàtọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ní ẹ̀bùn ìtumọ̀ èdè àkàn convince gbogbo ni ó yẹ wá padà sí verse 28 mo kà dé lẹ́ẹ̀kan yẹn kí n tún verse 28 yẹn kà ṣùgbọ́n bí kò bá sí ògbufọ̀ kí ó pa ẹnu rẹ̀ mọ́ nínú ìjọ sì jẹ́ kí ó máa bá ara rẹ̀ àti Ọlọ́run sọ ọ̀rọ̀ verse 29 jẹ́ kí àwọn wòlíì méjì tàbí mẹ́ta sọ̀rọ̀ àwọn wòlíì tó ń sọ níbí kì í ṣe àwọn tán ní office of a prophet kì í ṣe àwọn prophet àwọn nǹkan tó àwọn tó pè ní wòlíì ní bíbá yìí ò ní àwọn tó ní ẹ̀bùn ìsọtẹ́lẹ̀ so jẹ́ kí àwọn wòlíì méjì tàbí mẹ́ta sọ̀rọ̀ kí àwọn ìyókù sì ṣe ìdájọ́ náà ẹ wo bí another ibi tá tó ti ní problem nínú ìjọ tún rè bíbélì sọ fún wa pé tí àwọn alásọtẹ́lẹ̀ bá ń sọ àsọtẹ́lẹ̀ nínú church a gbọ́dọ̀ ní àwọn kan nínú àwọn àgbààgbà ìjọ àwọn tó yeye àwọn tó ti wà mature nínú ẹ̀mí tó yẹ pé tí alásọtẹ́lẹ̀ yẹn bá ṣe ń sọ àsọtẹ́lẹ̀ àwọn kan gbọ́dọ̀ wá kán mọ fi ẹ̀mí jọ́ọ̀jì nǹkan tá alásọtẹ́lẹ̀ yẹn ń sọ kán mọ jọ́ọ̀jì ẹ̀ ìdí náà ṣe gbọ́dọ̀ máa jọ́ọ̀jì ẹ̀ ní pé ṣé ti Ọlọ́run ni torí pé àsọtẹ́lẹ̀ lè wá láti ọ̀dọ̀ Ọlọ́run àsọtẹ́lẹ̀ lè wá láti ọ̀dọ̀ ẹran ara ẹni tó ń sọ̀rọ̀ gangan àsọtẹ́lẹ̀ lè wá láti ọ̀dọ̀ ẹ̀mí òkùnkùn then àsọtẹ́lẹ̀ lè wá láti ìṣẹ̀lẹ̀ àyíká bí wọ́n sọ pé àwọn kan gbọ́dọ̀ wà tí wọ́n máa jọ́ọ̀jì ẹ̀ rí pé ètò ìṣàkóso nínú ìjọ ni tí àwọn olórí tí wọ́n ti là kalẹ̀ nínú church wípé bí nǹkan ṣe gbọ́dọ̀ wà rí tá bá fẹ́ kí ìjọ wà organize mo fi gbogbo nǹkan tí mo sọ mo fi ń ṣàpẹẹrẹ fún wa ni o praise the Lord so situation wípé ẹnìkan kàn lè dé sọ̀rọ̀ ẹ ó yá ẹgbọ́n ọ̀rọ̀ Olúwa báyìí ni Olúwa wí èmi ni Olúwa èmi ni Olúwa ìránṣẹ́ mi ò tó bá ti dọ̀la ọ̀la lọ́jà lọ sí ojú ọjà lọ bu yẹ̀pẹ̀ àárín ọjà kó wá dà sínú bàsíà funfun kí ẹ ka psalm 91 sí àti psalm 92 àti psalm 93 dé orí psalm 110 kí ẹ kà á sí kí gbogbo ìjọ wa mu omi náà yóò sì dára fún gbogbo yín now ẹnìyẹn sọ àsọtẹ́lẹ̀ nìyẹn nǹkan tí Bible là kalẹ̀ ni pé àwọn kan gbọ́dọ̀ wà nínú church tó yẹ pé wọ́n máa fẹ̀mí rídìí àsọtẹ́lẹ̀ yẹn pé ṣe tọ́lọ́run ni then ìwọ tó bá ń sọ àsọtẹ́lẹ̀ náà o ti gbọ́dọ̀ mọ̀ pé àwọn kan máa judge àsọtẹ́lẹ̀ that is the policy of the Bible lórí ọ̀rọ̀ sísọ àsọtẹ́lẹ̀ nínú church ṣùgbọ́n tẹ́ bá wò lónìí ẹ rí wípé oníkálùkù akànyédé sọ àsọtẹ́lẹ̀ bó ṣe wù wọ́n kò sẹ́ni tó ń control anything kò sẹ́ni tí ó ń balance anything kò sí anybody tó ń regulate anything nínú church yes sir wọn kì í ṣèjọ bẹ́ẹ̀ iṣẹ́ ọwọ́ ara wa là ń jẹ́ àṣe ìntì Ọlọ́run ní ká ṣe àdẹ̀tẹ̀lé ìlànà tí ìbéèlè là kalẹ̀ nínú ìjọ yìí nípa orí ọ̀fẹ́ Ọlọ́run àwa ò ní fẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ àwa ò kì í fààyè gbarú ẹ̀ àsọpá wà làwa pé tán nínú ìjọ yà àfìgbà wọn kan claim pé Zion Chapel Christarem àsọ pé àwa nìkan níjọ tó pé no we don't say that but nǹkan tó ṣẹlẹ̀ ni pé níwọ̀nba bíi tí Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ májẹ̀mú ti wà láàrin àwa àti Ọlọ́run wípé a ò ní ṣe lòdì sí Bible àdẹ̀ ní tako ìlànà Bíbélì ìyìn tí Bible là kalẹ̀ làwa máa follow ṣẹ́ni tá bá wá ṣe mistake àá ṣe mistake yẹn unknowingly ni ó dẹ̀ máa yí Ọlọ́run á dẹ̀ tètè correct wa àwa náà dẹ̀ rí arẹ́dì láti gbọ́ correction nípa orí ọ̀fẹ́ Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ náà verse 30 bí a bá sì fi ohunkóhun ẹni tí ó jókòó níbẹ̀ jẹ́ kí ẹni ìṣáájú dákẹ́ ìyẹn túmọ̀ sí pé ẹ mọ gbọ́ ilé yìí o ẹ rí i pé ó sọ pé àwọn wòlíì wọ́n gbọ́dọ̀ máa sọ̀rọ̀ ní kọ̀ọ̀kan fún àpẹẹrẹ tẹ́nìkan tó bá fẹ́ sọ àsọtẹ́lẹ̀ báyìí ni Olúwa wí ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa bó ṣe ń sọ àsọtẹ́lẹ̀ lọ ẹlòmíì tí ẹ̀mí bá ti balẹ̀ òun náà nínú church tó náà fẹ́ sàsọtẹ́lẹ̀ ó gbọ́dọ̀ dúró kí ẹni tó ń sàsọtẹ́lẹ̀ lọ́wọ́ yìí kó stop ṣé ń gẹ́tì mi tẹ́ni bá sọ àlàáfíà tó dákẹ́ ìgbà ẹni wọ́n ló ń ṣẹ̀ṣẹ̀ gbé tiẹ̀ ṣóyé wa báyìí ṣùgbọ́n situation wípé kí ẹnìkan máa sàsọtẹ́lẹ̀ nínú church kẹ́lómìnà ẹnìkan sọ lápá bí ẹnìkan sọ lápá bí ẹnìkan sọ lápá bẹ̀yẹn èwo wa la fẹ́ kọ́kọ́ gbọ́ Ọlọ́run kì í ṣe Ọlọ́run rúdurùdu ẹnìkan gbọ́dọ̀ dákẹ́ fún ẹnìkan ṣe ẹni pé gbogbo kí ni ètò ni àbí ètò ni order ni nínú church orderliness nínú church amen bí a bá sì fi ohunkóhun ẹni tí ó jókòó ǹjẹ́ jẹ́ kí ẹni ìṣáájú dákẹ́ gbogbo yín lè máa sọ tẹ́lẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan
kí gbogbo yín lè máa kọ́ ẹ̀kọ́ kí a lè mú gbogbo yín ní kí a lè tu gbogbo yín ní inú. Ẹ wá gbọ́n tó sọ ní verse 32 ẹ̀mí àwọn wòlíì a sì máa tẹríba fún àwọn wòlíì. Ẹ la ojú kẹgbẹ́ ilé yìí kí ni ẹ̀mí àwọn wòlíì tí Bíbélì sọ pé ó máa ń tẹríba fún wòlíì. Ní ọ̀pọ̀lọpọ̀ ìjọ ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run gbàgbọ́ wípé tán bá ti gbọ́ ẹ̀mí àwọn wòlíì pé ẹ̀mí Ọlọ́run nìyẹn. No, ẹ la ojú kẹgbọ́ yìí dáadáa. Ṣé ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣe mistake ẹ̀mí àwọn wòlíì kí lẹ̀mí àwọn wòlíì? Ẹ gbọ́ ilé yìí ẹ̀mí wòlíì tàbí ẹ̀mí àwọn wòlíì ní ẹ̀mí ènìyàn tó ń gbénú àwọn wòlíì tọ́lọ́run gbénú wọn sàsọtẹ́lẹ̀ tàbí anybody tó jálá sọtẹ́lẹ̀. Ìyẹn ò túmọ̀ sí pé ẹ̀mí Ọlọ́run. Ẹ̀mí tó ń sọ ń bì pé ẹ̀mí àwọn wòlíì máa ń tẹríba fún wòlíì ó túmọ̀ sí ẹ̀mí inú ẹ. Ẹ jẹ́ n ṣàlàyé ẹ̀ fún yín dáadáa bí mo ṣe wà yìí nsìn báyìí. Kábàá pé mo lẹ́mí àsọtẹ́lẹ̀ mo lẹ́bùn àsọtẹ́lẹ̀ mo máa ń sọtẹ́lẹ̀. Èèyàn ni mí mo ní ẹ̀mí tèmi yàtọ̀ sẹ́mi Ọlọ́run mo lẹ́mí tèmi. Náà torí pé mo lẹ́bùn àsọtẹ́lẹ̀ nsìn báyìí Bíbélì ń pè mí níbí ní wòlíì. Àwọn tó ń sàsọtẹ́lẹ̀ ní Bible reverse níbi gẹ́gẹ́ bí wòlíì kò necessary pé àwọn ìránṣẹ́ Ọlọ́run tán ti di wòlíì tán ti ní ọ́fíìsì wòlíì ṣé ó ti yọ báyìí. No, àwọn tó lẹ́bùn àsọtẹ́lẹ̀ là ń pè ní wòlíì níbi tá a kà yìí. Èmi lẹ́bùn àsọtẹ́lẹ̀ nísìn mo ní ẹ̀mí tèmi nínú mi tó jẹ́ mi èèyàn gbogbo wa la lẹ́mí tiwa ṣó ti yọ báyìí yàtọ̀ sẹ́mi Ọlọ́run. Ní èyí tó túmọ̀ sí pé a lè sọ wípé ẹ̀mí méjì ló ń gbénu wa ẹ̀mí mi àtẹ̀mí Ọlọ́run. Confirmation yẹn wà nínú Romans chapter 8 verse 16 ó ní ẹ̀mí tìkára rẹ̀ ẹ rí i pé capital letter ẹ̀mí tìkára rẹ̀ that is ẹ̀mí Ọlọ́run ló ń jẹ́rìí pẹ̀lú ẹ̀mí wa that is ẹ̀mí tinú wa gangan small letter. Mi mọ̀ bóyá ti ṣí Romans chapter 8 verse 16 yẹn ṣe wúrí ń bẹ̀ ẹ jẹ́ n sáré fi hàn wá ń bẹ̀ ẹ sì fọwọ́ dábí táǹkà yẹn o ṣe pé ìdánilẹ́kọ̀ọ́ là ń ṣe kì í ṣe preaching. So nínú ìdánilẹ́kọ̀ọ́ a gbọ́dọ̀ kọ́ wa lẹ́kọ̀ọ́ ká wọnú Bible kí nǹkan lè yé wa dáadáa kí ṣe pé ká kàn dédé preaching gbúrúgbúrúgbúrú. No, mo fẹ́ ká kẹ́kọ̀ọ́ ni. Romans chapter 8 verse 16 ẹ rí i pé ẹ̀mí tìkára rẹ̀ ẹ rí i pé capital letter nìyẹn ni ó ń bá ẹ̀mí wa ṣe rí i pé small letter lẹ̀mí tiwa yẹn. So ẹ̀mí tá a fi capital letter kọ yẹn lẹ̀mí t'Ọlọ́run ìyẹn ẹ̀mí mímọ́ tìkára rẹ̀ ni ó ń bá ẹ̀mí tiwa dàtí ẹ̀mí tó wà nínú tiwa jẹ́rìí pé ọmọ Ọlọ́run ni àwa ń ṣe. Tá bá wá ń sọ̀rọ̀ nípa ẹ̀mí àwọn wòlíì kì í ṣe capital letter yẹn ni wọ́n ń reverse bí kò ṣe small letter yẹn. Ṣé o ti yọ báyìí ká gbà yìí pé èmi ni wòlíì mò ń sọ àsọtẹ́lẹ̀ mo lẹ́bùn àsọtẹ́lẹ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. So a lè sọ wípé ẹ̀mí Fẹ́mi Oyèníyì ṣé kí ni yẹn ti yé wa. Náà ní bíbà yìí ní 1 Corinthians chapter 14 tí Bíbélì ti sọ ní verse 32 yẹn wípé ẹ̀mí àwọn wòlíì máa ń tẹríba fún wòlíì ìtumọ̀ ẹ̀ rèé ó túmọ̀ sí wípé a tún lè sọ báyìí pé ẹ̀mí Fẹ́mi Oyèníyì a máa tẹríba fún Fẹ́mi Oyèníyì. Ṣé ìtumọ̀ ẹsẹ̀ Bíbélì yẹn ti yé wa? Àwọn ẹlòmíì rò pé ẹ̀mí àwọn wòlíì túmọ̀ sí Ọlọ́run tàbí ẹ̀mí mímọ́. No, ẹ̀mí mímọ́ kọ́ ẹ̀mí wòlíì fúnra ara ẹ̀. Ẹ̀mí ẹni tó ń sàsọtẹ́lẹ̀ ẹ̀mí òun fúnra ara ẹ̀ ó gbọ́dọ̀ tẹríba. Òun ló fà á tó fi jẹ́ wípé tí ìwọ tó jẹ́ wòlíì ṣe pé àwọn tá à ń pè ní wòlíì sí làwọn tó ń sàsọtẹ́lẹ̀ in this context. Now tí wọ́n bá ń sàsọtẹ́lẹ̀ nínú church tí ẹni tí ó jẹ́ pastor tàbí alákòóso tàbá darí ìjọ tí ó bá lugo pé gbọ̀ngàn kí wọ́n dákẹ́ torí pé ẹnìkan ti ń sọ ṣáájú ẹ àdẹ̀fẹ́ kí gbogbo yín sọ papọ̀. Náà ẹ̀mí inú ẹ gẹ́gẹ́ bí wòlíì ó gbọ́dọ̀ tẹríba fún ẹ torí etí ẹ là ó gbọ́ pé wọ́n lugo. Mi mọ̀ bóyá ẹ gbọ́. Náà ẹ rí àwọn ìjọ míì wọ́n á fẹ́ ka bìlífù yìí pé ẹni tó bá ti ń sàsọtẹ́lẹ̀ kódà kan lugo kò lè gbọ́ irọ́ ni. Ṣé gbọ́ mi? Irọ́ ni. Tí o bá wọnú àsọtẹ́lẹ̀ lọ ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa báyìí ni Olúwa wí tí pásítọ̀ ẹ bá lugo lẹ́gbẹ̀ẹ́ o gbọ́ o kì í ṣadití. Ṣùgbọ́n tí wọ́n bá sọ pé wọn ò gbọ́ nígbà tán lugo ni wọn ò ṣe dákẹ́ dẹ́n kì í ṣẹ̀mí Ọlọ́run ló wọnú ẹ̀. Ó di àtàdí tí ẹ̀mí ti gbé ẹ wò tí kì í ṣe ẹ̀mí mímọ́ Ọlọ́run ti Bíbélì. Amen. Ẹ tún gbọ́ yìí ṣe Báíbù rèé Báíbù ó dẹ̀ ju ẹni ìjọ lọ. Èyí tí Báíbù bá sọ òun lè tò tá a gbọ́dọ̀ follow. Èyí tí Báíbù dẹ̀ sọ rèé òun ni gbogbo wa ń rí. Amen. Àwọn kan máa ń sọ kinní kan wọ́n á ní téèyàn bá wọnú ẹ̀mí tó bá ń sàsọtẹ́lẹ̀ ibẹ̀ ṣe máa mọ̀ òun ibẹ̀ ṣe máa mọ̀ pé original àsọtẹ́lẹ̀ ló ń sọ tàbí ẹ̀mí Ọlọ́run ló ń lò lóòótọ́ ibẹ̀ ṣe máa mọ̀ ní pé kẹ́ mú kándù tẹ́ bá ti kan lé lára tí ò bá ti mọ̀ pé ẹnìkan kan kándù léhun àjẹpọ̀ original ni ṣùgbọ́n tó bá mọ̀ pé ẹnìkan kan kándù léhun kì í ṣe original. Irọ́ ló wà ń bẹ̀. Kí ni mo ló wà ń bẹ̀? Irọ́ ni. Ẹ jẹ́ n sọ ilé yìí fún yín kò sí bí wàá ṣe wọnú ẹ̀mí tó bá yẹ pọ̀ original ẹ̀mí mímọ́ ni tá bá kán kándù lé ẹ lára wàá mọ̀ pé wọ́n kàn kankan lé ọ lára ṣùgbọ́n torí pé o ti concentrate sí nǹkan tó ń ṣe nínú ẹ̀mí o ò ní rí yẹn rò ó dìgbà tí o bá sọ àsọtẹ́lẹ̀ yẹn tán kó tó fi ilé wàá mọ̀ pé wọ́n kàn kan lé ẹ lára ṣùgbọ́n level
concentration ẹ sí nǹkan ẹ̀mí tí òun rí lọ́wọ́ kò ní jẹ́ kó dùn ẹ́ kan lọ títí, ṣùgbọ́n o mọ̀ tó bá lugo lẹ́gbẹ̀ẹ́ o mọ̀ pé wọ́n lugo lẹ́gbẹ̀ẹ́ mi mọ̀ bóyá ẹ gbọ́. So tí wọ́n bá wá lugo lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ní èmi ò mọ̀gbà tí wọ́n ń lugo torí ẹ̀mí yẹn ti ń lò mí, ẹ̀mí yẹn ti ń lò ẹ̀ then láti jẹ́ kí ọ̀dà wà nínú church ní option ju pé ká ní kí àwọn ọ̀ṣà kan bọ́ńdù ẹ̀ síta lọ. Odi àtàdí tí ẹ̀mí tí kì í tẹríba fáwọn adarí kò lè ráyè nínú ìjọ tó jẹ́ normal church. Mi mọ̀ bóyá understand nǹkan tí mo ń sọ yìí. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ìgbàkúgbà táwọn fàyè gbà káàkiri nínú church òun ló jẹ́ kí rédèrèdè mọ wọnú ilé Olúwa. Mi mọ̀ bóyá nǹkan tí mo ń sọ yìí bóyá ó yé gbogbo wa. Torí àwa tá jẹ́ workers, àwa tá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, a gbọ́dọ̀ ní ojúlówó ẹ̀kọ́ Bíbélì kí àwọn ẹlẹ́kọ̀ọ́ òdì kán mọ̀ fi ẹ̀kọ́ èké gbá wa sí yìí gbá wa sọ́hùn kán sì mọ̀ fi afẹ́fẹ́ onírúurú ẹ̀kọ́ èké gbá wa kiri. A gbọ́dọ̀ wà very careful, Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. So à ń sọ nípa ètò nínú ìjọ nígbà tó wá sọ ọ̀rọ̀ bẹ́yẹn tán ní verse 32 ẹ wá gbọ́n tó fi kásẹ̀ lẹ̀ ní verse 33 ó ní nítorí Ọlọ́run kì í ṣe Ọlọ́run ohun rúdurùdu ṣùgbọ́n ti àlàáfíà gẹ́gẹ́ bí ó ti jẹ́ nínú gbogbo ìjọ ènìyàn mímọ́. Ṣé rí àwọn ètò kan wà tí Báíbù ti là kalẹ̀ fún wa tẹ́ pé ò bá jẹ́ Baptist, ò bá jẹ́ Kérúbù, ò bá jẹ́ Winner Chapel, ò bá jẹ́ Deeper Life, ò bá jẹ́ Redeem, ò bá jẹ́ Sẹ̀lẹ̀. Àwọn ìlànà Bíbélì yìí ìjọ tó bá ti takò kì í ṣe ìjọ Ọlọ́run alààyè. Ọlọ́run ò kì í ṣe author of confusion. Order gbọ́dọ̀ wà nínú church. Àwọn adarí dẹ̀ ni Ọlọ́run fi ṣe olórí láti máa ṣàkóso pé báyìí ní nǹkan ṣe gbọ́dọ̀ rí, báyìí ní nǹkan ṣe gbọ́dọ̀ rí. Ẹ gbọ́ ilé yìí dáadáa, àwọn adarí gangan fún ara wọn, wọn ní àṣẹ kankan lọ́wọ́ ara wọn. Àṣẹ tí wọ́n rí nínú Bíbélì ni wọ́n ń gbé kalẹ̀ síwájú wa. Ètò táwọn adarí tó ti wà nínú Bíbélì òun ni wọ́n ń gbé kalẹ̀ síwájú wa kì í ṣe pé wọ́n ń jíṣẹ́ ọwọ́ ara wọn. Níyẹn tó bá yẹ pa adarí gidi o, ní ìsàwọn fèkì o. Láti rí dájú wípé ètò ìṣàkóso tó fẹsẹ̀ múlẹ̀ ó wà nínú ìjọ ni Ọlọ́run ṣe gbé àwọn adarí kalẹ̀ fún wa. Tí ẹ bá wo Éfésù, ẹ ṣí Báíbù sí ìwé Ephesians chapter 4 láti verse 11. Ó sì ti fi àwọn kan fún ní bí apostoli àti àwọn mìíràn bí wòlíì àti àwọn mìíràn bí evangelist àti àwọn mìíràn bí olùṣọ́ àgùntàn àti olùkọ́ni. Fún kíni? Ó wà ní verse 12. Fún àṣepé àwọn ènìyàn mímọ́. Náà ẹ gbọ́ ilé. Ọlọ́run mọ̀ wípé kí àṣepé àwọn ènìyàn mímọ́ tó lè ṣẹlẹ̀ wọ́n gbọ́dọ̀ ládarí. Ìjọ tẹ́ bá rí tí wọn ò ní adarí tàbí ibi tẹ́ bá rí tí kò sí alákòóso àwọn èèyàn tó wà ń bẹ̀ ò ní lọ sí pípé wọn ò ní ṣe wọ́n láṣepé. Fún àṣepé àwọn ènìyàn mímọ́ dẹ̀ fún iṣẹ́ ìránṣẹ́ tó ń sọ níbí kí àwọn adarí wa kí wọ́n lè ràn wá lọ́wọ́ ká lè discover ministry wa, sáfíìsì wa, kí wọ́n lè darí wa lórí bá ṣe máa ṣe ìsìn tó ní ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Amen. Àti fún ìmúdàgbà ara Kristi. Ìmúdàgbà ara Kristi. Àwọn reason tí àwọn ẹ̀kọ́ yìí tí àwọn reason tí Ọlọ́run ṣe àgbékalẹ̀. Praise the Lord. Àwọn reason tí Ọlọ́run ṣe àgbékalẹ̀ àwọn alákòóso àti àwọn adarí ìjọ nìyẹn. Now ẹ wá gbọ́ ilé yìí. Àwọn adarí tí Ọlọ́run gbé kalẹ̀ nínú ìjọ àwọn náà là ń pè ní adarí ìjọ tàbí àwọn aláṣẹ ìjọ. Praise the Lord. Now wọ́n dẹ̀ wà fún dídarí wa láti máa tẹ̀lé Kristi bí àwọn pẹ̀lú ṣe ń tẹ̀lé Kristi. Nínú ìwé 1 Corinthians chapter 11 1 Corinthians chapter 11 a rí wípé àwọn adarí wọn ò kì í dédé sọ pé ká tẹ̀lé àwọn, wọ́n ní ká tẹ̀lé àwọn bí àwọn ṣe ń tẹ̀lé Kristi ni. Ẹ ṣí Báíbù sí 1 Corinthians chapter 11. Àwọn nǹkan tó yẹ ká mọ̀ nípa bí a ti ń tẹ̀lé àwọn adarí ìjọ tàbí bí a ti ń gbọ́ tiwọn. 1 Corinthians chapter 11 verse 1 and 2. Ẹ máa ṣe àfarawé mi àní gẹ́gẹ́ bí èmi ti ń ṣe àfarawé Kristi. Ǹjẹ́ ará, mo yìn yín tí ẹ̀yin rántí mi nínú ohun gbogbo, tí ẹ̀yin ti di ẹ̀kọ́ wọn ní mú ṣinṣin, àní gẹ́gẹ́ bí mo ti fi wọ́n lé yín lọ́wọ́. Nǹkan méjì ni mo fẹ́ kẹ́ kíyèsí níbi bí. Ẹ rí wípé adarí tó ń sọ̀rọ̀ ń bì, ó ní kẹ́ máa ṣe àfarawé òun bí òun ṣe ń ṣe kíni àfarawé Kristi. Náà tí ẹ bá ń ṣe àfarawé tó ń ṣàfarawé Kristi, ta ni ẹ wá ń ṣàfarawé yẹn? Kristi. Ṣé kíni yẹn yé wa? Ṣé rí ojúṣe àwọn adarí tòótọ́ nínú ìjọ òun ni wípé kí wọ́n fi Kristi hàn yín, kí wọ́n connect yín mọ́ Kristi. Adarí kankan a ní ẹ̀tọ́ láti connect yín mọ́ wa. No. Ojúṣe wa ni pé láti represent Jésù. Kí a fi Kristi hàn yín, òun ló fi jẹ́ pé àwa ò ní àṣẹ kankan lọ́wọ́ ara wa, àṣẹ ti Kristi là ń present síwájú yín. Àwa ò ní ẹ̀kọ́ kankan gẹ́gẹ́ bí adarí ìjọ, ẹ̀kọ́ Kristi là ń gbé síwájú yín. Àwa ò ní ọ̀nà kankan tá fẹ́ tọ́ yín sí, Kristi ní ọ̀nà, inú Kristi là ń tọ́ yín sí.
òun ló fà á tó fi sọ pé nínú Ephesians chapter 4 ní verse 17 tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní kà nígbà tó débi verse 21 22 ó ní a kò fi Kristi kọ́ yín bẹ́ẹ̀ ẹ rí i pé Kristi la fi ń kọ́ yín kì í ṣe ara wa àwa kàn dúró gẹ́gẹ́ bí àpẹẹrẹ rere fún yín torí pé ẹ ò rí Kristi lójúkorojú ṣùgbọ́n àwa ta jẹ́ adarí àwa ni a represent Kristi àwa adarí tẹ́ lè fojú rí òun ni a jẹ́ aṣojú fún Kristi tí ẹ kò lè fojú rí àwa ò ní àṣẹ kankan lọ́wọ́ ara wa àṣẹ ti Kristi là ń pa fún yín àwa ò ní ẹ̀kọ́ kankan lọ́wọ́ ara wa ẹ̀kọ́ ti Kristi là ń kọ́ yín àwa ò níbi tá à ń darí yín lọ inú Kristi nìkan là ń darí yín sí praise the Lord. Now tẹ́ bá tún wo Philippians chapter 3 verse 17 mo fẹ́ kàkà bẹ̀. Ará ẹ jùmọ̀ ṣe àfarawé mi kì í ṣe mi nìkan o ẹ sì ṣe àkíyèsí àwọn tí ń rìn bẹ́ẹ̀ àní bí ẹ ti ní wa fún àpẹẹrẹ. Ẹ wo chapter 4 verse 9 chapter 4 verse 9 nǹkan wọn ni tí ẹ̀yin ti kọ́ tí ẹ̀yin sì ti gbà tí ẹ̀yin sì ti gbọ́ tí ẹ̀yin sì ti rí lọ́wọ́ mi ẹ máa ṣe wọ́n Ọlọ́run àlàáfíà yóò sì wà pẹ̀lú yín. Nǹkan tó ń pè ní leadership nìyẹn because àwọn nǹkan táwa náà ń ṣe nǹkan tí a rí nínú Kristi ni ojú ọ̀nà táwa gangan fún ara wa ń tọ̀ inú Kristi ni àṣẹ táwa gangan ń follow inú Kristi ni ẹ̀kọ́ táwa gangan ń gbà inú Kristi ni kì í dẹ̀ ń ṣe pé a fi ń kọ́ yín nìkan nǹkan tá ní kẹ́yìn ṣe làwa náà ń ṣe ṣó ti yọ báyìí tá a bá sọ yí pé ẹ má fààyè gba rúdurùdu àwa náà ò fààyè gba rúdurùdu tá a bá sọ fún yín pé ẹ jẹ́ olótìtọ́ àwa náà á jẹ́ olótìtọ́ praise the Lord tá a bá sọ fún yín pé ẹ má rìn ṣégeṣége ó túmọ̀ sí pé àwa náà á rìn ṣégeṣége ẹ jẹ́ 2 verse 9 yẹn kà Philippians 4:9 nǹkan wọn ni tí ẹ̀yin ti kọ́ tí ẹ̀yin sì ti gbà tí ẹ̀yin sì ti gbọ́ tí ẹ̀yin sì ti rí lọ́wọ́ mi ẹ máa ṣe wọ́n ìgbà yẹn ni Ọlọ́run àlàáfíà yóò wà pẹ̀lú yín. So bí a ṣe gbọ́dọ̀ tẹ̀lé àwọn adarí bí a ṣe gbọ́dọ̀ gbọ́ràn sí àwọn adarí nìyẹn then àwọn adarí ìjọ kò pé tán ẹ gbọ́dọ̀ understand yẹn àwọn adarí ìjọ kò pé tán nítorí pé ènìyàn lẹ́ran ara ni wọ́n ṣùgbọ́n wọ́n ń fi gbogbo agbára wọn gbogbo ọkàn wọn àti gbogbo ipá wọn ni wọ́n fi ń tẹ̀lé àpẹẹrẹ Kristi praise the Lord. Ẹ la ojú ẹ wo bí ẹ lè rí leader tó pé tán ẹ lè rí pastor tó pé tán ṣùgbọ́n àmì kan lè máa rí lára wọn tẹ́ máa fi mọ̀ pé Ọlọ́run ni wọ́n kí ni àmì náà ni wípé wọ́n ń lépa fún pípé wọ́n ń sa gbogbo ipá wọn wọ́n ń sa gbogbo agbára wọn pẹ̀lú gbogbo tọkàntọkàn wọn wọ́n fi ń pé bóò lẹ ṣe máa mọ̀ pé wọ́n ń sa gbogbo ipá wọn láti pé níbi tí wọ́n bá ti wrong wọ́n ready àti ṣe correction níbi tí a bá ti pe àkíyèsí wọn sí àwọn ibi kùdìẹ̀kùdìẹ̀ wọ́n ready láti ṣàtúnṣe níbẹ̀ àmì tá a máa fi mọ̀ pé àwọn eléyìí wọ́n ń tẹ̀síwájú nìyẹn nínú Kristi ṣùgbọ́n ní tẹ́ bá rí tí kì í gba correction ẹ lọ wo orú ẹni bẹ́ẹ̀ dáadáa kò sí Kristi nínú ẹ̀ ẹ lè rí adarí tó wà nínú Kristi kó wọ́n mọ̀ ṣe àtúnṣe ọ̀nà ẹ̀ ní ṣísẹ̀ntẹ̀lé ẹ̀ síbì na àwọn nǹkan míì tí mo tún fẹ́ kẹ́ mọ̀ nípa bí a ti máa ń gbọ́ tàwọn adarí wa ó ní pé àwọn adarí wa kò tẹ̀lé ọ̀nà ara wọn bí kò ṣe ọ̀nà ti Kristi ọ̀nà Kristi tí wọ́n ń tẹ̀lé náà ni wọ́n ń darí àwọn ọmọ ìjọ sí láti mọ̀ tẹ̀lé ọ̀nà Kristi tí wọ́n ń tẹ̀lé òun náà ni wọ́n ń darí àwọn ọmọ ìjọ sí láti mọ̀ tẹ̀lé mi ò mọ̀ bóyá kí nìyẹn yé wa then àwọn adarí ìjọ kò ní ẹ̀kọ́ ti ara wọn ẹ̀kọ́ Kristi tí a fi lélẹ̀ nínú Bíbélì náà ni wọ́n ń tẹ̀lé tí wọ́n sì fi ń kọ́ ẹ̀yin náà amen ìdí nìyẹn tí mo máa ń sọ fún yín nínú iṣẹ́ ìránṣẹ́ Christ Standard Revival Ministry Bíbélì ni olórí gbogbo wa òun ni aláṣẹ tó ga jùlọ nínú iṣẹ́ ìránṣẹ́ Christ Standard Revival Ministry Bíbélì ló ní olúborí àṣẹ tó ga ju gbogbo àṣẹ lọ nínú ìjọ dẹ kì í ṣe yẹn nìkan Bíbélì ló ń tọ́ wa Bíbélì ló ń darí wa nípa iṣẹ́ àti wá inú Bíbélì láti máa rí nípa bí ọmọ Ọlọ́run ṣe gbọ́dọ̀ múra nǹkan tí Bible bá sọ la máa follow nípa bí a ṣe gbọ́dọ̀ respond sí ìwà táwọn èèyàn bá wù sí wa inú Bible láti máa follow ẹ̀ ibi tí Bible bá ti dákẹ́ àwa náà máa dákẹ́ ibi tí Bible bá ti sọ̀rọ̀ àwa náà máa sọ̀rọ̀ ohun tí Bible ò wí àní wí àwọn very careful torí pé Bíbélì nìkan ni olúborí àṣẹ tó ga jùlọ nínú iṣẹ́ ìránṣẹ́ yìí ohun tí Bíbélì bá sọ pé òun ò fẹ́ àwa ò ní fẹ́ ohun tí Bíbélì bá ní òun fẹ́ òun làwa náà máa follow nǹkan tá believe nìyẹn nínú iṣẹ́ ìránṣẹ́ yìí a dẹ̀ ń sapá ní gbogbo ọ̀nà láti make sure wípé níwọ̀nba bí Ọlọ́run ṣe fún wa lórí ọ̀fẹ́ mọ́ a gbọ́dọ̀ máa tẹríba lábẹ́ Bíbélì ó ní mo ṣe ń tẹnu mọ́ wípé ẹni adarí bẹ̀rẹ̀ látòrí èmi tí mo jẹ́ general overseer ẹni adarí kankan nínú gbogbo wa tó bá ní kẹ́ ṣe nǹkan tó tako Bíbélì ẹ ní ẹ̀tọ́ ẹ ní àṣẹ láti decline tí bá ní kẹ́ ṣe anything tó lòdì sí Bíbélì tí ẹ bá sọ pé ẹ ṣe ẹ jẹ̀bi mi mọ̀ bóyá ẹ gbọ́ tí ẹni pastor bá ní kẹ́ ṣe nǹkan kan tó lòdì sí Bible tẹ́ bá sọ pé ẹ ṣe ìyẹn ò túmọ̀ sí pé ẹ rí adarí yẹn fín
níwọ̀n ìgbà tẹ́ ẹ̀ bá ti bú, níwọ̀n ìgbà tẹ́ ẹ̀ bá ti pẹ̀ gan ẹ̀ tó yẹ pé nǹkan tó lòdì sí Bible tó ní kẹ́ ẹ ṣe lẹ sọ pé ẹ̀yin ò lè ṣe, ẹ máa sọ fún politely, ẹ máa sọ fún respectfully, ṣùgbọ́n ẹ máa jẹ́ kó mọ̀ yìí pé eléyìí kò sí nínú Bíbélì, mi ì lè ṣe. Náà mo dẹ̀ ti ṣàlàyé àwọn nǹkan kan fún wa rí wípé nǹkan tá à ń sọ wípé a gbé kalẹ̀ láti inú Bíbélì, ọ̀tọ̀ tún ni àwọn ìlànà kọ̀ọ̀kan tí Bíbélì ò sọ̀rọ̀ lórí ẹ̀ tààrà, ṣùgbọ́n tó yẹ pé principle Bible náà la fi gbé kalẹ̀. Fún àpẹẹrẹ, ẹ gbọ́ eléyìí, fún àpẹẹrẹ tí leader yín bóyá pastor church yín tó bá pàṣẹ fún yín pé gbogbo workers ẹ gbọ́dọ̀ dé síbí ní aago 7:30 àárọ̀ Sunday ni workers ti gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àdúrà, ẹni tó bá dẹ̀ léètì ó máa wà ní orí ìdúró títí ìsìn ṣe máa parí. Ìwọ ò lẹ́tọ̀ọ́ àti sọ pé bolo wà nínú Bible. Ṣé ẹ̀ ń gbọ́ mi báyìí tó rá máa ráwọn kọ̀rọ̀ ọ̀wọ̀ sí ènìyàn àtàwọn olórí bobo, wọ́n lè máa pọ̀ ṣùgbọ́n kò sí ibi tí àṣàwọ̀ ò sí. Àwọn black sheep in the fold, àwọn black egg irú wọn máa ń wà. Ọlọ́run ò ní jẹ́ kí wọ́n jẹ́ kan lára wọn. So torí gbà yẹn lẹ́lòmí àní ṣe bí dáàdi sọ wípé tán bá sọ̀rọ̀ kan tí ò bá ti sí nínú Bíbélì, ẹ rí pé mi ì sọ pé tán bá sọ nǹkan tí ò sí nínú Bíbélì, mo ní tán bá sọ nǹkan tó lòdì sí Bible. So ẹ gbọ́dọ̀ quote mi right. Tí adarí ìbá jẹ́ mi tàbí ẹni pastor ní gbogbo branch ìjọ yìí tó bá sọ nǹkan tó tako Bíbélì, mo ní ẹ má bú, ẹ má rí fín, ṣùgbọ́n ẹ má follow ẹ̀. Ṣé ń get mi? Àwọn nǹkan kan wà tó yẹ pé kò sí nínú Bíbélì tààrà. Fún àpẹẹrẹ nísìn kò sí nínú Bíbélì pé kí ogun á ti dé síbí ní 7:30 gẹ́gẹ́ bí òṣìṣẹ́ láàárọ̀ Sunday. Àbí? Bọ̀ ṣé nǹkan yẹn ṣó lòdì sí Bible? Kò lòdì sí Bible. Ó dá ẹ mọ́ gbọ́ ilé. Tí pastor church wa ní any branch tàbí àgbékalẹ̀ àwa pastor tàbá sọ pé nínú ìjọ Zion Chapel nípa orí ọ̀fẹ́ Ọlọ́run àwa ò fẹ́ kí anybody tó pèrè ní wákàsí kó mu sìgá. Ó lè máa mu sìgá kó dẹ̀ jẹ́ wákàsí bíi kẹ́nìkan wá ní ẹ̀bùn dáàdì ti rí nínú Bible. Kódà gan dáàdì gan sọ wípé tí wọ́n bá sọ anything tí ò sí nínú Bible a gbọ́dọ̀ tẹ̀lé wọn. So kò sí nínú Bible, ẹ fi bẹ̀rẹ̀ nínú Bible pé bí tó sọ gangan wípé ìwọ tó bá mu sìgá ò lè join wákàsí. Ṣé kí ni yẹn ti yé wa? Tí n bá sọ pé ẹni tó bá mu sìgá ò lè join wákàsí níbí kò sí tààrà nínú Bíbélì, ṣùgbọ́n ṣé nǹkan tí mo sọ yẹn lòdì sí Bible? So a gbọ́dọ̀ understand bí kíní ṣe ń work. Nǹkan tó ń pè ní ètò ìṣàkóso nìyẹn. Àwọn ẹ̀kọ́ kan wà nínú Bíbélì tó yẹ pé ó clear nínú Bíbélì. Àwọn ẹ̀là ń pè ní Bible doctrine. Àwa ní àwọn àgbékalẹ̀ kan táwọn adarí gbé kalẹ̀ tó jẹ́ wípé kò lọ tààràrà nínú Bíbélì ṣùgbọ́n under principle Bible náà ló wà. Ṣé nǹkan tí mo ń sọ yé wa? Under principle Bible ló wà. Fún àpẹẹrẹ ẹ jẹ́ n sọ kíní kan fún yín. Nínú ìjọ yìí nísìnyí báyìí ṣe mọ̀ pé àwa ò fààyè gbà wípé kẹ́nìbọ̀dì dá ẹgbẹ́ àjọ kalẹ̀ sínú church ń bì. Àwa ò fẹ́ rú ẹ̀. Ó dẹ̀ ti pẹ́ tí gbogbo wa ti mọ̀. Amen. Ó dẹ̀ wà nínú ìwé ètò ìṣàkóso ìjọ yìí. Pé àwa ò fẹ́ o ò lè pèrè níyàwó pastor ní any of our branch kó wá lọ dá ẹgbẹ́ lẹ̀ tàbí kó pèrè lẹ́yìn ìyá women leader tàbí pé kíní kan ló wá lọ dá ẹgbẹ́ àjọ dídálẹ̀ lẹ́wà ń ṣàjọ àjọ mọ̀dánàdá times 3 alájẹtán tàbí alájẹṣẹ́kù àwọn ògbárú ẹ̀. Tẹ́nìkan bá ní ibo ló wà nínú Bíbélì yìí pé kẹ́ má dá àjọ nínú church wẹ́ ẹ̀ lè rí bẹ́ẹ̀ nínú Bíbélì, ṣùgbọ́n nígbà táwa sọ wípé àwọn ò fẹ́ kẹ́nìbọ̀dì dá ẹgbẹ́ àjọ kalẹ̀ sínú church, ṣé nǹkan tá a sọ yẹn ṣó tako Bíbélì? Tí kò bá ti tako Bíbélì tó jẹ́ pé for organizational purpose ni ẹ gbọ́dọ̀ follow ẹ̀. Ẹ tún gbọ́ ilé yìí fún àpẹẹrẹ nínú ìjọ CAC fún àpẹẹrẹ ó máa ń ní àwọn prógrámù kan tó yẹ pé lọ́jọ́ Sunday ẹni tí ó bá jẹ́ pastor tí kò bá ti wọ suit tàbí aṣọ tó ní kọ́là wọn ò ní pè sórí pẹpẹ níjọ́ Sunday. Ibo ló wà nínú Bible bẹ́ẹ̀? Ṣé pé kò sí nínú Bible? But nǹkan tí wọ́n sọ yẹn ṣó tako Bible? Kò tako Bible. Wọ́n gbé ìlànà yẹn kalẹ̀ gẹ́gẹ́ bí ètò ìṣàkóso ìjọ wọn kí ohun gbogbo bá lè wà in order, kó lè wà decent, kó mọ̀ bá sí rúdurùdu ni. So tí anybody bá lọ tàpá sí àṣẹ táwọn aláṣẹ ìjọ yẹn gbé kalẹ̀, onítọ̀hún ti di criminal, ó ti di rebel. Mi ìmọ̀ bóyá ń gbọ́ nǹkan tí mò ń sọ. Nínú ìjọ yìí another àpẹẹrẹ rẹ̀ nínú Crystal Rep ní bíbá yìí gbogbo yín lẹ ti mọ̀ tàdé tí mò ń sọ wípé àwa ò fẹ́ kẹ́nibọ́dí mọ káǹkó. Àǹkó ẹyọ kan tá fààyè gbà nínú iṣẹ́ ìránṣẹ́ yìí òun ni yúnífọ́ọ̀mù àwọn kwaya, yúnífọ́ọ̀mù àwọn ọ̀ṣà, kí náà ń pe kíní apron àwọn media crew. Ṣó ti yọ abẹ́ yẹn? Then àyàfi bóyá àtúwá fẹ́ ṣe special program tí a mú polo a mú first fún gbogbo òjọ ṣe ń gẹ́tì mi báyìí ó tán. Ṣùgbọ́n tẹ́nìkan bá ní gbólówó àánú Bible kò síbẹ̀ nínú Bible, ṣùgbọ́n àṣẹ tá pa yẹn ṣe ń pé kò lòdì sí Bible. Then àṣẹ tá pa yẹn ó máa ràn wá lọ́wọ́ láti lè sọ pé ká fi gáìdì ara wa nínú church kó mọ̀ sí rúdurùdu, kó mọ̀ sí nǹkan tó máa dìjà. Nísìnyí tá a bá gbérú àṣẹ yẹn kalẹ̀ nínú church, ẹnìkan fẹ́ ṣèsọmọ lórúkọ ó máa sọ ẹgbẹ́, àwọn kan bá ara nínú church, ẹnìkan náà ọmọ tiẹ̀ náà wá bímọ, bóyá ọmọ tó tiẹ̀ bímọ yẹn bóyá ó gbóyún ni
torí mo ti rírú ẹ̀ rí ọmọ tó gboyún ìyá yẹn kò tí ì rí ọkùnrin tó fún ọmọ ẹ̀ lóyún wọn tí ì rí ọkùnrin bíi 3 ṣe ń jà sórí oyún ọmọ yẹn tí kankan ò tí ì gbà nínú gbogbo wọn ó dẹ̀ wá sínú chọ́ọ̀chì ó lọ́mọ ń bímọ nítorí náà ẹ bá máa ṣọ́ o ṣe àpáwọn kan wọn ní tìjú so tí ẹnìkan bá mú aṣọ fún ìyá Deborah nígbà tí ọmọ ẹ̀ bímọ tí ìyá Dọ́kàsì náà tí ọmọ tí òun náà tó náà bímọ so ṣé gbogbo ògbà lẹ́mọ̀ gbogbo everybody bíjọ ìṣe tóbi gbogbo àṣepọ̀ tó nínú ìjọ ìsìn gbogbo alámọ̀ máa ṣọ tá bá ti ń ṣe ìgbéyàwó oníkálùkù làwọn máa ṣọ pé ìyá ẹnìkan kú bàbá ẹnìkan fẹ́ kú àwọn máa ṣọ ẹ̀yin ò mọ̀ yín pé tí àwa gẹ́gẹ́ bí adarí ìjọ tá bá fàyè gbarú nǹkan báyìí tá a bá sọ di ìlànà pé a fẹ́ rú nǹkan báyìí ẹni pé wàhálà ló máa dá sílẹ̀ nínú church so na àwọn nǹkan kan wà tó yẹ pé a mọ̀ọ́mọ̀ gbé kalẹ̀ kò ń ṣe torí nǹkan mi kí ọ̀dà lè wà nínú church kálàáfíà lè wà kó mọ̀ sí rúdurùdu kó mọ̀ sí wàhálà Ọlọ́run á ràn wá lọ́wọ́ náà ẹ tún gbọ́ ilé yìí ṣe rí ojúlówó àwọn ẹ̀kọ́ tí àwọn ìránṣẹ́ Ọlọ́run bá ti gbé kalẹ̀ fún wa a gbọ́dọ̀ fọ́lù ẹ̀ ṣùgbọ́n tá a bá wá rí àwọn kan nínú àwọn adarí ìjọ torí kìí ṣe gbogbo adarí náà ló báláǹsì kìí ṣe gbogbo adarí náà ló gbádùn kìí ṣe gbogbo adarí náà ló síríọ̀sì àwọn adarí kan wà ẹ mọ̀ nínú ìjọ yìí nísìn fún àpẹẹrẹ a ní àwọn ẹ̀kọ́ tá a ti ṣe tó yẹ kó gbogbo branch mọ́ ń kọ́ bóyá nínú Sunday school nínú Bible study tàbí àwọn ẹ̀kọ́ míì tá a mọ́ dìgbà gbọ́ nínú church nínú audio àbí náà a lè rí adarí míì bóyá pastor bóyá deacon bóyá kan nínú àwọn ìgbìmọ̀ ìjọ bóyá kan nínú àwọn leaders ẹ pé yàtọ̀ sí àwọn pastor yàtọ̀ sí àwọn church committee a tún láwọn leaders kọ̀ọ̀kan tayàn nínú church ó ṣeéṣe kárí àwọn leader kan tó yẹ pé ẹ̀kọ́ tá ti là kalẹ̀ fún wọn pé kán teach yín wọ́n ń teach yín ṣùgbọ́n gbé ayé wọn lòdì sí ṣe rí ẹ̀kọ́ tó rí pé wọ́n ń kọ́ tó correct yẹn ẹ̀kọ́ yẹn ni kò follow ìgbé ayé wọn tó rángì mọ́ follow ẹ̀ ó wà ní Bible Matthew chapter 23 ẹ jẹ́ fi hàn yín láti verse 1 nígbà náà ni Jésù wí fún ìjọ ènìyàn àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé àwọn akọ̀wé pẹ̀lú àwọn Farisí jókòó ní ipò Mósè ṣẹ́mọ̀túnmọ̀ yẹn àwọn kọ́ ló yanra wọn orí àga tí wọ́n jókòó lé ọ́fíìsì tí wọ́n wà yẹn ọ́fíìsì yẹn honourable office ni ọ́fíìsì ìránṣẹ́ Ọlọ́run ni ẹni tá bá ti fi sí ipò tàbí tí ìránṣẹ́ Ọlọ́run bá ti yàn fún àpẹẹrẹ nísìnyí báyìí gbogbo àwọn pásítọ̀ ní branch wa kọ̀ọ̀kan anybody nínú ẹ̀yin workers tàbí nínú member tó bá rí pásítọ̀ fín onítọ̀hún ó ń wá ìjà mi ni màá bá ẹjà màá bá ewí tí a bá yan ẹnìkan pé òun ni kó jẹ́ choir master ẹni choir tó bá rí fín ó rí pastor fín ẹni tó dẹ̀ rí pastor fín ó rí general overseer fín ẹni tó rí general overseer fín ó rí Jésù olórí ìjọ tọ̀run fín torí Jésù ló yàn wá àwọn táwa náà yàn a yàn wọ́n ní orúkọ Olúwa ni ẹnikẹ́ni tó bá ríru wọn fín onítọ̀hún ó kọ lẹ́tà sí ìbínú Ọlọ́run ṣùgbọ́n a rí àwọn adarí kan tó yẹ pé ipò tán fira wọn sí wọ́n ti sọra wọn dún ní yẹ̀yẹ́ nínú ìṣe àtiwá wọn ṣùgbọ́n ọ̀rọ̀ tí àwa atajẹ́ general overseer àtàbá fi lé wọn lẹ́nu pé kán preach tán bá ti preach ẹ̀ ní ìbámu pẹ̀lú Bíbélì nǹkan tán preach tí wọ́n mọ̀ pé bàbá ìbùmù yẹn ìwọ follow ẹ̀ ṣùgbọ́n ìgbé ayé wọ́gọ̀wọ̀gàn tí wọ́n ń gbé yẹn ìwọ mọ́ tẹ̀lé wọn kó lè jẹ́ ká tètè mọ̀ ó ní nítorí náà ohunkóhun gbogbo tí wọ́n bá wí pé kí ẹ kíyèsí ẹ máa kíyèsí wọn kí ẹ sì máa ṣe wọn ṣùgbọ́n ẹ má ṣe gẹ́gẹ́ bí ìṣe wọn nítorí tí wọ́n máa ń wí ṣùgbọ́n wọn kì í ṣe àwọn Farisí nìyẹn ṣé kí nìyẹn ti yẹ wa bẹ́yẹn náà ẹ la ojú kẹgbọ́ ilé Ọlọ́run níjà ríru ẹ̀ Ọlọ́run níjà ríru ẹ̀ o tí pásítọ̀ kan bá wà tó jẹ́ olè oníjìbìtì tó mọ́ ń kówó òjọ jẹ tí wọ́n gẹ́gẹ́ bí adarí ìgbìmọ̀ ètò ìṣúná owó nínú ìjọ tó dẹ̀ mọ̀ pé pásítọ̀ yẹ alápàrútù ni tó mọ̀ pé ó ń jalè náà ẹ gbọ́ ilé ìwà tí pásítọ̀ yẹn ń wù ó dáa mọ́ tẹ̀lé àpẹẹrẹ ṣùgbọ́n mọ́ rí fín ṣẹ́gbọ́n tí mo sọ mọ́ rí fín kàn rìpọ́ọ̀tù ẹ̀ fún àwọn lídà ni torí kò sí lídà tí ò ní lídà tá bá ń sọ̀rọ̀ pé ẹ mọ́ gbọ́ ti àwọn adarí yín ìwọ tó jọ́ mọ́ ìjọ o gbọ́dọ̀ mọ́ gbọ́ tàwọn tó já darí ẹ̀ àwọn tó já darí ẹ̀ náà tún ní adarí táwọn náà ń gbọ́ tiwọn adarí tó ń gbọ́ tiẹ̀ náà tún ládarí tó náà ń gbọ́ tiẹ̀ general overseer náà òun náà lẹ́ni tó òun náà tán lè rìpọ́ọ̀tù ẹ̀ fún praise the Lord mo ti sọ fún yín náà àbí ipe mo lẹ́ni tẹ́lẹ̀ rìpọ́ọ̀tù mi fún ṣé mi sọ ẹ̀yin wo lẹ́ gbọ́ rí praise the Lord mo sọ àbí mi sọ kì í ṣèkíní kì í ṣèkejì kìdẹ́ ń ṣe ọdún ni mo ṣe bẹ̀rẹ̀ sí ní sọ nípa orí ọ̀fẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ general overseer nínú Christ Standard Revival Ministry Ọlọ́run ní jẹ́ ara burú tí mo bá ṣe tí kò tọ́ ẹ ní àwọn tẹ́lẹ̀ rìpọ́ọ̀tù mi fún náà mo ní adarí mo ní àwọn bàbá nínú Olúwa abẹ́rẹ́ mi lókùn nídìí then ẹ lè rìpọ́ọ̀tù mi fún anybody nínú àwọn bàbá mi nínú Olúwa kí wọ́n á bínú pé ẹ ṣe rìpọ́ọ̀tù mi ṣe bí wọ́n á correct mi ni wọ́n á tọ́ mi sọ́nà ni praise the Lord mo dẹ̀ ti máa ń là á torí wọn ní ká bá là á ká tọ́ ká yànnà náà praise the Lord ṣe rí àwọn ẹ̀kọ́ Bíbélì tá a fi lélẹ̀ nínú ìjọ nínú iṣẹ́ ìránṣẹ́ yìí
tí wọn ò bá fẹ́ gbà tàbí tó bá tàpá sí tá bá fún ẹ ní discipline ó wá lọ report Ọlọ́run kì í ṣe dáàdì tó sọ pé àwọn ní bàbá ní Olúwa ìlànà tán ní kí n tọ̀ tí mi ò ní tọ̀ yìí jẹ́ n lọ sọ fún bàbá wọn ní Olúwa pé ká bá wọn bá mi sọ̀rọ̀ àwọn bàbá mi ní Olúwa òun ṣerú èèyàn bẹ́ẹ̀ ó lọ expose ara ẹni ṣé bàbá mi ní Olúwa máa sọ fún mi pé kí n àfi ẹ ṣe choir master o ti fóbìnrin méjì lóyún nínú choir mo wá fún suspension pé kó kú òun nínú kíní kó má ṣiṣẹ́ fọ́lọ́ mọ́ kó wà lọ́dà suspension ó wá ní ìgbà tí wọ́n wá bẹ̀ mí tèmi ò gbọ́ wá lọ bá bàbá mi ní Olúwa lónà ṣé bàbá mi ní Olúwa wá ní pé kí n fi ẹlẹ̀ kó mọ ṣe rádàrádà nú church nà irú yẹn kọ́ là ń sọ tó bá lọ dánrù yẹn wà á tẹ́bọ̀ mbẹ̀ ni mi ò bóyá gbọ́ no àwọn bàbá mi nínú Olúwa wọ́n dúró lórí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n ń ṣe alábòsí ṣó yé wa báyìí so o gbọ́dọ̀ understand díẹ̀ àwọn nǹkan kan wà tó yẹ pé a lè yí padà nínú Bíbélì a lè yí ọ̀rọ̀ Ọlọ́run padà nínú Bíbélì tí wọ́n bá sọ pé o gbàgbọ́ nínú ìwà mímọ́ ìwọ gbàgbọ́ nínú ìrònúpìwàdà o gbàgbọ́ nínú ìrírí ìgbàlà so mo dẹ̀ sọ pé o lè join wákàsí wa wá ní wà lọ fẹjọ́ mi sùn bàbá mi nínú Olúwa lọ bẹ́ẹ̀ ṣé bàbá mi nínú Olúwa máa ní kí ṣé bàbá mi nínú Olúwa máa tì mí kọlu Bíbélì ni ṣé bàbá mi nínú Olúwa ṣe máa tì mí kọlu Ọlọ́run ni wọ́n ń ṣerú bàbá bẹ́ẹ̀ mo mọ̀ wọ́n dáadáa mi ìmọ̀ bóyá ẹgbọ́n nǹkan tí mo ń sọ yìí so a gbọ́dọ̀ understand bí gbogbo kinní yẹn bó ṣe máa ń work ká lè ṣiṣẹ́ lé lórí ìmí ni pé a gbọ́dọ̀ máa tẹríba fún àwọn adarí ìjọ nítorí wípé àwọn ni aṣojú àti agbẹnusọ fún Kristi olórí ìjọ náà ẹ jẹ́ fi bẹ̀rẹ̀ wá mo ti fẹ́ round up Romans chapter 13 a gbọ́dọ̀ máa gbọ́ ti àwọn adarí wa nínú ohun gbogbo kí a sì máa tẹríba fún wọn bí a ti ń tẹríba fún Olúwa ìwé Romans chapter 13 láti verse 1 máa ka verse 1 dé verse 5 kí olúkúlùkù ọkàn ṣe ọkàn nìyí ẹ̀yin alààyè ọkàn kí hallelujah kí olúkúlùkù ọkàn kí ó forí balẹ̀ fún àwọn aláṣẹ tí ó wà ní ipò gíga ẹ ti sùn ṣẹ́ wo bí tí mo kà yẹn kí ló ní pé ká máa ṣe fún àwọn aláṣẹ tó wà nípò gíga ká máa forí balẹ̀ fún wọn nítorí kò sí àṣẹ kan bí kò ṣe láti ọ̀dọ̀ Ọlọ́run wá àwọn aláṣẹ tí ó sì wà láti ọ̀dọ̀ Ọlọ́run ni àti lànà rẹ̀ wá ẹ rí bẹ́ẹ̀ yẹn only the powers that be are ordained of God especially nínú church gbogbo àwọn adarí tí Ọlọ́run yàn a yàn wọ́n nínú ìlànà Ọlọ́run ni gbogbo ènìyàn sì gbọdọ̀ forí balẹ̀ fún ìlànà àwọn tó ń darí wa. Verse 2 nítorí náà ẹni tí ó bá tàpá sí àṣẹ ó tàpá sí ìlànà Ọlọ́run àwọn ẹni tí ó bá sì ń tàpá yóò gba ẹ̀bi fún ara wọn. Verse 3 nítorí àwọn ìjòyè kì í ṣí ẹrù sí iṣẹ́ rere bí kò ṣe sí iṣẹ́ búburú ẹ̀rẹ́ lomi a ní ẹ̀rù dádì ń bà mí wá ìtẹ́rù mi ṣe máa bà ẹ́ ó ti wà ń bí náà ìdáhùn yẹn ti wà ń bí ní verse 3 náà nítorí àwọn ìjòyè kì í ṣí ẹrù sí kíni o sí iṣẹ́ rere bí kò ṣe sí iṣẹ́ búburú dáàsà ti bá rẹ́ lomi a ní ẹ̀rù dádì mọ́ ń bà mí ni kí ló ń bà ẹ́ lẹ́rù mo mọ tó lè mọ bà ẹ́ lẹ́rù in tó lè mọ bà ẹ́ lẹ́rù nìkan tó ń bá Ádámù lẹ́rù níjọ́ tó lọ sọ pé Ádámù níbo ni wọ́n wà ó ti lọ tọwọ́ bọ̀bọ̀kúbọ̀ tàbí kó ti lọ tojú bọ̀bọ̀kúbọ̀ tàbí kó ti lọ fara kókòkòkò tó ò bá dẹ́ṣẹ̀ tó yẹ pé gbégbé ayé wà mímọ́ wá ìtẹ́rù mi máa bà ẹ́ ní ẹ̀rù dádì ń bà mí ni àwọn rìpọ́ọ̀tù tó yẹ kó give rìpọ́ọ̀tù ó nítorí pé ẹ̀rù dádì ń bà ẹ́ why kí ló ń bà ẹ́ lẹ́rù nípa mi mo dẹ̀ ti sọ fún yín lọ́pọ̀lọpọ̀ ìgbà o ò ní ìdí àti bẹ̀rù mi ó dẹ̀ kí ni mo ṣe tí wàá fi bẹ̀rù mi ṣé mo fọwọ́ líle mú everybody nínú iṣẹ́ ìránṣẹ́ inú ẹ jẹ́ kí gbogbo wa sọ̀rọ̀ náà ok mi ìfọwọ́ líle mú ẹ dẹ̀ gbogbo ìgbà ni mo máa ń sọ wípé mi ìta ẹnikẹ́ni nínú iṣẹ́ ìránṣẹ́ yìí ní gbogbo branches wa mi ìta ẹnikẹ́ni nù number 1 mo fún yín nọ́mbà tẹ́lẹ̀ pè àbí o free láti pè mí at any time o free láti béèrè nǹkan tó bá fẹ́ béèrè lọ́wọ́ mi at any time o free láti send message sí mi pé o fẹ́ rí mi anybody nínú yín nínú gbẹ̀yìn workers even go ṣe dórí àwọn member tẹ́bálẹ̀ ẹ fẹ́ rí mi àyè wà sọ fún pásítọ̀ ìjọ ibi tó wà sọ pé ẹ fẹ́ rí mi then yàtọ̀ sí yẹn o free láti ṣe text message sí mi lórí WhatsApp lórí SMS o lè pè mí mo ready láti dẹ́ ẹ lóhùn then why tí wàá sọ pé ẹrù mi ń bà ẹ́ fún kíni èmi dẹ̀ mọ̀ tó máa ń jẹ́ kẹ́rù mi máa bà àwọn èèyàn tó bá jẹ́ member àjọ yìí tàbí tó bá jẹ́ workers even gan rí pastor mi gan tó lè sọ rú ẹ̀ pastor for that matter kí ẹ̀rù dádì ń bà mí ni kí ló ń bà ẹ́ lẹ́rù nípa mi tọwọ́ ẹ bá mọ́ ẹlẹ́ṣẹ̀ ń sá nígbà tẹ́nibọ́dì ò lé tó bá yẹ pé o bá ti mọ̀ pé ọlọ̀tẹ̀ ni ẹ́ bóyá alágàbàgebè ni ẹ́ pé ó fòótọ́ ọdún rìn nínú iṣẹ́ ìránṣẹ́ yìí ẹ̀rù mi máa bà ẹ́ tó bá yẹ pé o lẹ́bọ lẹ́rù kò sí ni tó o bá fẹ́ bẹ̀rù ẹ̀rù máa bà ẹ́ ẹ mọ̀ dí Bíbélì sọ ó ní ẹ̀rù bà àwọn ẹlẹ́ṣẹ̀ ní Síónì àti àwọn alágàbàgebè ta ló lè dúró níwájú iná ajó nírun mo ti fi ṣẹ̀dá ẹlẹ́kọ̀ọ́ fún wa rí àbí nínú májẹ̀mú ìpè Síónì ẹ̀rù máa bà ẹ́ kí ní kan máa dẹ́rù bà ẹ́ tó bá ti lọ ń ṣe tí ò yẹ kí ṣe ẹ̀rù máa bà ẹ́ lẹ́yìn pé ẹ̀rù ń bà ẹ́ gan wàá máa lálàá wá rí pé mo nà ẹ́ lójú o I'm telling you the truth àìmọye tó ti lárú àlábẹ́
tí wọ́n alálàá ẹlòmíà ló ń lálàá ló ń rí pé inú mi ò dùn sí òun lójú àlá èmi kọ́ lórí lójú àlá áńgẹ́lì májẹ̀mú ìpè yìí lórí áńgẹ́lì ìpè ní inú àwọn áńgẹ́lì májẹ̀mú wọ́n rí tèmi ò rí àìmọye nǹkan tọ́pọ̀lọpọ̀ yín tẹ́lẹ̀ máa sọ lẹ́yìn tèmi ò gbọ́ ṣùgbọ́n tó yẹ pé Ọlọ́run tó pè mí gbọ́ àìmọye ìrìn tẹ́lómi inú ilé máa rìn lẹ́yìn tó yẹ pé èmi ò mọ̀ sí ṣùgbọ́n Ọlọ́run tó pè mí mọ̀ sí àìmọye ẹlòmíì nínú tẹ́mi rò pé èèyàn mi ni ṣùgbọ́n tó yẹ pé lẹ́yìn ní kọ̀rọ̀ ẹ kì í ṣe èèyàn mi èmi lèmi ń pè yín léèyàn mi Ọlọ́run tó gbé ìpè kalẹ̀ ó mọ̀ pé ò kì í ṣara wa mi mọ̀ bóyá ẹgbọ́n tí mo sọ àìmọye ẹlòmíì nínú yín tó yẹ pé wàá lọ rìnrìn ẹ̀ṣẹ̀ màá dẹ̀ ti mọ̀ torí ẹ̀mí ó ti máa tú àṣírí ẹ̀ fún mi bọ́t ìgbà míì ẹ̀mí máa sì sọ pé kí n má ti ìfikùn ẹ lójú torí ẹlòmíì nínú yín ẹni rírú bí omi wà nínú yín ẹni rírú bí omi ẹni rírú bí omi òun làwọn tó yẹ pé tẹ bá béèrè lọ́wọ́ wọn lágbájá kí ló dé òòrìn dáadáa mọ́ òun ṣe ṣégeṣége dáàdì ta ló sọ bẹ́ẹ̀ fún yín mo mọ̀ pé bẹ́ẹ̀ àwọn kan ló wá ń bà mí jẹ́ lọ́dọ̀ yìí kò rẹ̀ ní dáfẹ́ tó sọ̀rọ̀ yẹn fún yín dáàdì ta ló wá lè sọ fọ́ọ̀rọ̀ yìí fún dáàdì ìyá lágbájá ní ó jẹun lágbájá dáràn báyìí yóò mọ̀ mí ìsẹ̀ báyìí ó lọ dá wàhálà lẹ́nu ìjọ nìyí so tá bá ti mọ̀ pé irú èèyàn ẹni rírú bí omi bẹ́ẹ̀ ni à ní sọ̀rọ̀ fún ẹ máa wo ẹran ìyẹn ò dálé pé ẹ torí pé ànígbà kò dàjọ́ rú mọ́ wa lọ́wọ́ àwọn kan wà tó yẹ pé wọ́n ní anointing adẹ́tẹ̀ anointing kí ni mo pè é anointing adẹ́tẹ̀ leprosy anointing wọn lè tún nǹkan ṣe nínú ìjọ ṣùgbọ́n nǹkan tí wọ́n ti build látọdún yìí kò ná wọn ní nǹkan kan àti fọ́ dànù àwọn tó ní anointing adẹ́tẹ̀ nìyẹn wọn lè fún wàrà nínú ìjọ ṣùgbọ́n àti dá wàrà ìjọ nù kò ro wọn lójú torí pé kì í ṣe ẹ̀mí Kristi ló wọnú wọn irú àwọn èèyàn bẹ́ẹ̀ wà tó yẹ pé àmọ́ wọn ti rú máàrin àwọn workers irú wọn wà gbogbo ìjọ ní irú wọn wà ó nígbà tí àwọn ọmọ Ọlọ́run péjọpọ̀ níwájú Ọlọ́run ó ní àwọn ọmọ èṣù náà wọ́n wà ń bẹ̀ láàrin àwọn ènìyàn mi a rí àwọn ìkà praise the Lord so tó yẹ pé àwọn nǹkan tá à ń build òun ni wọ́n ń bàjẹ́ dẹ́ ń bẹ̀rù torí ọ̀pá ìbáwí sì máa bà ẹ́ I'm telling you ó lè escape ẹ̀yin kan wà tó yẹ pé ìrìn tẹ́ sì ń rìn ìrìn àìmọ́ ni àwọn èèyàn ń rí yín ní gbòòrò wọn ń sọ fún wa ṣùgbọ́n àlẹ́ dédé máa fi kò yín lójúmọ́ tó rà mọ̀ pé ẹni rírú bí omi ni yín number one ò ní jẹ́wọ́ tó o ti sí ọkàn ẹ lé then number two gbogbo ìgbé ayé tó ń gbé ìgbé ayé jákujáku ni o dẹ̀ ń pretend ẹlòmíì nínú yín ìdí tá a ṣe tí ìkó lójú ni pé a ṣì mọ́kàn fọkàn ẹ lọ́lọ́run lọ́wọ́ torí pé àmọ̀pọ̀ ọkàn ẹ ti yí gbì ọkàn ẹlòmíì ó ti yí gbì bí èyí tá a fi rin gbígbóná jó ẹlòmíì ò lẹ́ẹ̀rí ọkàn mẹ́ẹ̀rí ọkàn ẹ ti kú torí pé tí kì í bá ṣe pé rí ọkàn ẹ kú ó mọ rìnrìn àjò àìmọ́lẹ́yìn wàá tún wá máa wá síwájú Ọlọ́run bí ìgbà tí kìí á sì tún wá síwájú Èlíṣà ẹlòmíì dẹ́wà ṣẹ́rí ẹni tó yẹ pé bá wùwà burúkú tẹ̀rù tiẹ̀ ṣe ń bá ọ̀tọ̀ tún nìyẹn ṣẹ́mi pé àwọn ẹlòmíì wọ́n máa wùwà ìwà ìbàjẹ́ ẹrù rẹ̀ bá wọn àwọn lẹ́rù Ọlọ́run ṣe àwọn tí dáàdì sọ pé ọmọ ń bẹ̀rù àwọn làwọn ẹlẹ́ṣẹ̀ ìmí ń sìn báyìí mi ń bẹ̀rù dáàdì a tó súnmọ́ wájú dáàdì irú yín la mọ̀ ń pè ní oníṣeféfé asán ayé tiẹ̀ wọ́ọ̀sì ju tẹni tó ń bẹ̀rù lọ torí ìwọ́n tiẹ̀ ó ti ṣeré lọ́kàn lé fún parun ara ẹ̀ ẹ̀rù ọba ẹ̀mọ́ àgàbàgebè ẹ ti kọjá level normal high level of hypocrisy conscience yẹn ti kú o lẹ́rìí ọkàn mọ́ o ní wàá fi wùwà burúkú wàá dẹ̀ tún gorí pẹpẹ wàá wùwà ìbàjẹ́ wàá dẹ̀ tún lọ lídìí orin inú ìwé wàá wùwà ìbàjẹ́ wàá dẹ̀ tún máa ṣiṣẹ́ olúwa náà wọ́n á dẹ̀ bí ẹ ò dẹ̀ ní sọ̀rọ̀ ẹ̀rí ọkàn yẹn ti kú dẹ̀ èyí tó kù tẹ́mi Ọlọ́run ó fi dágbére fún ẹ pátápátá díẹ̀ ló kù tó bá dẹ̀ ti dágbére fún ibi tẹ́wú wà nìyẹn tẹ́mi wọn bá ti dágbére fún ayé ẹ̀ dìpolofo nìyẹn ìgbà tó ń dágbére fún Sọ́ọ̀lù padà ya wèrè ni ìgbà tẹ́mi Ọlọ́run dágbére fún Júdásì pokùnso ni ẹ̀mí Ọlọ́run ò ní dágbére fún wa ẹ̀yin òṣìṣẹ́ tẹ́ ń gbé ohun èlò Olúwa ẹ jẹ́ kó wọ́ wá mọ́ ó ṣe pàtàkì náà ẹ gbọ́ eléyìí ohunkóhun ìbáàjẹ́ búburú tàbí rere tí a bá ṣe fún àwọn adarí ìjọ Jésù olórí ìjọ la ṣe fún o Matthew chapter 10 verse 40 ẹ kọ́lẹ̀ Matthew chapter 10 verse 40 ó ní ohunkóhun tẹ́ bá ṣe fún àwọn tí mo rán níṣẹ́ yìí ó lè mi lẹ ṣe fún wọn lẹ́nu tó bá gbà yóò gbà mí then ní Matthew chapter 25 verse 40 ó ní bí ẹ bá ti ṣe fún àwọn wọ̀nyí ó lè mi náà lẹ ṣe fún nígbà tó dé verse 45 ó ní tí ẹ kò bá ṣe fún àwọn wọ̀nyí èmi náà lẹ ṣe fún so tó bá rí adarí ìjọ fín Ọlọ́run lórí fín Ọlọ́run dẹ̀ máa bá ẹjà then ẹ tún gbọ́ eléyìí ohunkóhun tí àwọn adarí ìjọ bá dè nínú ayé yìí ni a ó dè lọ́run ohunkóhun tí àwọn adarí ìjọba sì tú nínú ayé òun là ó tú lọ́run ẹ gbọ́dọ̀ understand díẹ̀ nípa àwọn leader ṣe rí tí gbogbo àwọn workers nínú ìjọ bòmíì tí kò bá yé wọn ẹ̀yin tẹ́ jẹ́ workers nínú Christ Standard Revival Ministry ẹ jẹ́ kí iye wá sí gbogbo yín mọ̀ mí dáadáa ẹ ṣẹ̀ṣẹ̀ mọ̀ mí nípa orí ọ̀fẹ́ Ọlọ́run èmi ò sí nínú àwọn pastor tàbí adarí tó ń jẹ gàba lórí ọmọ ìjọ mi ì sí nínú àwọn adarí tàbí pastor tó dédé ń lo veto power lórí àwọn member ṣùgbọ́n mo gbọ́dọ̀ sọ gbogbo òtítọ́ fún yín wípé àbúrú mọ́ yín kò túmọ̀ sí pé kẹ́nìbọ̀dì inú yín kẹrí wa fín wọ́n máa ń pe kinní kan ní ìrínifín familiarity
wà very careful tí o bá dúró ní dúró pé torí pé a ti fọwọ́ yẹpẹrẹ mú ọ torí pé a ti fọwọ́ ọ̀fẹ́ mú yín torí pé a ti náìsì sí yín tó bá lọ ṣe orí ọ̀fẹ́ yẹn lò tó lọ rí wa fín dẹ́n mọ̀ wípé a ní authority láti bá ọ wí torí eyín tí ajá bá fi bá ọmọ ẹ̀ ṣeré eyín yẹn wà ń bẹ ó lè fi gé jẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbàdẹ̀rẹ̀ tí o bá jẹ́ kí àwọn adarí gé ọ jẹ ó lè padà ṣàtúnṣe kó tọ́ ọ̀dárí jẹ́ ẹ̀ṣẹ̀ but ìgbà míì ojú àpá lè mọ́ dàbí ojú ara mọ́ o ti ṣe rẹ léṣe o ti gbọgbẹ́ nìyẹn wà very careful lọ́wọ́ gbogbo olùṣọ́ àgùntàn ọ̀pá méjì ló wà ọ̀pá rẹ àti ọ̀gọ́ rẹ ẹ gbọ́dọ̀ understand ẹ̀ ọ̀pá yàtọ̀ sọ́gọ́ o ọ̀pá ni ẹ rí pé ọ̀pá lẹ́sà máa ń rí lọ́wọ́ olùṣọ́ àgùntàn ó ní ọ̀gọ́ náà ọ̀gọ́ yẹn kì í sábà mú dání gbogbo ìgbà torí kò fẹ́ láti mọ déédéé lu ọ̀gọ́ ọ̀pá wọn máa fi ń darí àwọn àgùntàn ṣẹ́rí ọ̀gọ́ wọn máa fi ń lu àwọn ewúrẹ́ aláìgbọràn wọ́n dẹ̀ máa fi ń pa àwọn ìkòkò tó wá fẹ́ wọnú agbo ni ṣé ń gbọ́ mi báyìí òun lẹ fi rí kò sí olùṣọ́ àgùntàn gidi kankan tó máa mú ọ̀gọ́ dání torí in tó wu àwa olùṣọ́ àgùntàn ni pé ọ̀pá nìkan ni ká máa lò kára máa fi darí ẹ̀yin àgùntàn jẹ́jẹ́ nǹkan tó wù wá nìyẹn ṣùgbọ́n a lè ṣe ká máa rí àwọn kọ̀ọ̀kan tó yẹ pé wọ́n máa ní ìdí ọ̀gọ́ àwọn yẹn la máa ń fi ọ̀gọ́ lù ẹni tán bá dẹ̀ fi ọ̀gọ́ lù ó máa fi tara ń kù sí in tí wàá ṣe tó olùṣọ́ àgùntàn ó fi ọ̀gọ́ lù ẹ́ ọlọ́run níjẹ́ o ṣe o ẹ ṣàmì dáadáa orí wa ò ní gbàbọ̀dé o ẹ wà very careful so now ẹ wo bí ẹ jẹ́ n ka ibi fún wa Matthew chapter 18 láti verse 17 and 18 bí wọ́n bá sì kọ̀ láti gbọ́ tiwọn wí fún ìjọ ènìyàn Ọlọ́run tó ń sọ níbi ó jẹ́ àwọn adarí ìjọ bí wọ́n bá sì kọ̀ láti gbọ́ ti ìjọ ènìyàn Ọlọ́run jẹ́ kí ó dàbí kèfèrí sí ọ àti agbowó òde ẹ wá gbọ́ verse 18 lóòótọ́ ni mo wí fún yín ohunkóhun tí ẹ̀yin bá dè ní ayé that is àwọn adarí ìjọ a ó dè ní ọ̀run ohunkóhun tí ẹ̀yin bá sì tú ní ayé a ó tú ní ọ̀run ẹ la ojú kẹgbọ́ eléyìí ṣe rí àwọn ìgbìmọ̀ ìṣàkóso ìjọ wọ́n ní àṣẹ títú àti dídè àwọn adarí ìjọ wọ́n ní àṣẹ títú àti dídè bíbélì sọ fún nípa àwọn adarí ìjọ níbí ó ní ohun tí wọ́n bá dè láyé la máa dè lọ́run ó ní ohun tí wọ́n bá tú láyé la máa tú lọ́run ọ̀pọ̀lọpọ̀ kò yé wọn débẹ̀ that's why we are very careful ìwọ tó bá ṣe lòdì sí àwọn adarí ìjọ wa ní problem ẹ jẹ́ n ṣàpẹẹrẹ fún wa fún àpẹẹrẹ nínú branch bíi nísìn báyìí nínú branch bíi nísìn a ní pastor àbí ẹ wo bí gbogbo ènìyàn a ní pastor lẹ́yìn pastor nínú ìgbìmọ̀ ìṣàkóso nínú ètò ìṣàkóso ìjọ lẹ́yìn pastor ó kù assistant pastor lẹ́yìn assistant pastor ta ló kù a ti kọ́ wa ní gbogbo kìíní yẹn ta ló kù àwọn committee church committee náà ẹ gbọ́ eléyìí church committee pastor ní alága wọn assistant pastor nígbàkejì alága lẹ́yìn ìgbà náà ló wá kù àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ ìjọ ṣe rí ohun tí ìgbìmọ̀ ìjọ bá fohùn kò sí nínú church gbogbo àwọn workers àti gbogbo àwọn members ẹ gbọ́dọ̀ gbọ́ àṣẹ tí àwọn ìgbìmọ̀ ìjọba fi lélẹ̀ lábẹ́ ìṣàkóso olùṣọ́ àgùntàn tó jẹ́ chairman wọn àṣẹ yẹn tí general overseer adé fọwọ́ sí àṣẹ yẹn any member tó bá tàpá sí ó ṣe lòdì ni ó máa jìyà fún àpẹẹrẹ tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ láàrin member méjì tán bá ní okay tí pásítọ̀ bá ní ẹ jẹ́ káwọn committee ṣèpàdé lórí táwọn committee ìjọba ṣèpàdé lórí ọ̀rọ̀ ìjà tẹ́yìn méjì ń jà yẹn bí wọ́n bá ṣe yanjú ẹ̀ sí ló gbọ́dọ̀ gbà tí àwọn committee ìjọba sọ pé mọ́mí lágbájá nǹkan tẹ́ ṣe yìí ò dáa tó bá ní pé wọ́n sọ tí wọ́n sápò ara wọn ni wàá fún rẹ ní problem mi mọ̀ bóyá ẹ gbọ́ tàbí ká wá rí ẹnìkan nínú chọ́ọ̀chì àwọn ìgbìmọ̀ ìjọ church committee wọ́n wá pè ọ́ wọ́n wá ń bẹ́ wípé n tó ṣe ò dáa ó wá bínú kúrò níwájú ìgbìmọ̀ ìjọ tí èmi tí mo jẹ́ general overseer àti ń bá gbọ́ sírú ẹ̀ wípé ìwọ bínú kúrò níwájú ìgbìmọ̀ ìjọ even kan kó jẹ́ pé wọ́n lo jàre wípé o bínú kúrò níwájú ìgbìmọ̀ ìjọ mi ní tèkì èyí sí pẹ̀lú ẹ̀ mi mọ̀ bóyá ẹ gbọ́ tàbí wípé ẹni tó jẹ́ pásítọ̀ nìkan ṣoṣo yàtọ̀ sí ìgbìmọ̀ ìjọ gan nísìn pásítọ̀ branch yẹ tó wà níbẹ̀ pásítọ̀ yẹn ń gba ewé ó ń correct yẹ ìwọ wá níbi pásítọ̀ ṣe sọ̀rọ̀ sí ẹ o wà embarrass o wá bínú kúrò níwájú pásítọ̀ tí èmi bá gbọ́ even gan kó jẹ̀bi kó jẹ́ pé wọ́n ló jàre wàá jẹ̀báwí àwọn adarí wa wọn kì í ṣe ẹni tá à ń rí fín church pastor ẹ̀ ń sọ̀rọ̀ fún ẹ ìwọ ò ń gbémú fìrì ò ń gbẹ́nu fìrì tí a bá fi àwọn pastor kí a fi wọ́n sípò ọ̀wọ̀ àwọn ni wọ́n jẹ́ aṣojú ọlọ́run náà tí wọ́n bá lọ bẹ̀rù ọlọ́run ṣé wọ́n ọlọ́run rí ni ṣé bí àwọn adarí ìjọ tí à ń rí yẹn ṣé báwọn laṣojú ọlọ́run tí a kò rí dẹ̀ tí wọ́n bá lọ bẹ̀rù ọlọ́run tó bẹ̀rù pastor irọ́ ló ń pa ò bẹ̀rù ọlọ́run ṣé wọ́n ọlọ́run rí ni mi mọ̀ bóyá nǹkan tá à ń sọ yìí mi mọ̀ bóyá ó yé wa dẹ̀ ẹ tún gbọ́ ilé ìyàtọ̀ sí yẹn ṣe rí àwọn tá a yàn gẹ́gẹ́ bí leaders ní branch kọ̀ọ̀kan fún àpẹẹrẹ choir master choir kankan ò lẹ́tọ̀ọ́ láti ṣe lòdì sí choir master nínú iṣẹ́ ìránṣẹ́ yìí
o lẹ́tọ̀ àti rí choir master fi ń lo lórí yín nínú choir yẹn ibi tá a bá jẹ́ pé lórí akínfín tẹ̀lẹ̀ tí choir master bá wùwà kan tí kò dáa instead tí wàá fi rí fi lọ report ẹ̀ fún pastor ló lórí ẹ̀ àbí tí head usher tó bá wùwà kan tẹ́yìn usher ò fẹ́ mọ́ rí head usher fín lọ report ẹ̀ fún àwọn committee ìjọ tàbí àwọn pastor ìjọ yín ṣe bẹ́ẹ̀ ní pastor àbí praise the Lord. So àwọn adarí ta yàn pé kán mọ lead yín nínú unity kọ̀ọ̀kan nínú church ẹ̀ lẹ́tọ̀ọ́ àti rí wọn fín àwa ò fààyè gbarú ẹ̀ nínú ìjọ yìí ètò ìṣàkóso gbọ́dọ̀ wà tí wọ́n á sì gbọ́dọ̀ dúró lé lórí o ò lè rí anybody fín dẹ́ẹ̀jẹ́ ń sọ eléyìí fún yín àwọn kan Ọlọ́run ò ní jẹ́ kó sí láàrin yín o àwọn kan mọ́ ní àṣà kan kí ni àṣà náà general overseer nìkan náà bẹ̀rù wọn ò bẹ̀rù pastor irú àwọn èèyàn bí alábùkù àtẹlẹ́tẹ̀ ni wọ́n fẹ́ tẹ́ ni tó wáyé pé general overseer nìkan ló lè pàṣẹ tí wàá bẹ̀rù tí pastor jọba sọ̀rọ̀ kan o ò ní dá lóhùn wà nígbà tó jẹ́ pé àti general overseer tí general overseer bá wádé wàá máa ṣojú ayé àmọ́ ẹ ẹlẹ́sìn ni ẹ praise the Lord. Pastor church yín ó represent GO ni ìdí yẹn tí mo ṣe máa ń sọ fún yín pé pastor church yín ò lẹ́tọ̀ọ́ láti sọ ọ̀rọ̀ tó lòdì sí GO pastor yín kò lẹ́tọ̀ọ́ láti pàṣẹ tó tako àṣẹ ti GO mi mọ̀ bóyá ẹ gbọ́ níwọ̀n ìgbà tí pastor yín bá ti pàṣẹ tó yẹ pé àṣẹ tó pa lòdì sí ti GO ẹ̀kọ́ tó ń kọ́ lòdì sẹ́kọ̀ọ́ tí GO ní ká máa kọ́ yín tí wọ́n bá ṣe lòdì sí irú pastor bẹ́ẹ̀ general overseer ló ṣe lòdì sí agbọ́dọ̀ gbogbo workers dandan ni o gbọ́dọ̀ follow ìlànà tí a là kalẹ̀ then ẹ tún wá gbọ́ ilé amen ẹnikẹ́ni tí àwọn adarí ìjọba ní kí ẹ̀ṣẹ̀ rẹ̀ dúró ẹ̀ṣẹ̀ rẹ̀ máa dúró ẹnikẹ́ni tí wọ́n bá dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì ọ̀run máa dárí jì bóyá ẹ mọ̀ ẹ lọ sí John chapter 20 mo fẹ́ kí gbogbo wa ṣe síbẹ̀ John chapter 20 ẹ máa gbọ́ ti àwọn adarí yín ẹsẹ̀ bíi ènìyàn ni mo ti fẹ́ mẹ́nu dúró John chapter 20 mo fẹ́ kí gbogbo yín ṣe síbẹ̀ verse 22 and 23 nígbà tí ó sì wí èyí tán ó mí sí wọn ó sì wí fún wọn pé ẹ gba ẹ̀mí mímọ́ ẹ̀ṣẹ̀ ẹnikẹ́ni tí ẹ̀yin bá fi jìn a ó fi jì wọ́n ẹ̀ṣẹ̀ ẹnikẹ́ni tí ẹ̀yin bá dá dúró a ó dá wọn dúró ṣé kí n sọ túmọ̀ yẹn ẹ jẹ́ n ṣàlàyé ẹ̀ fún wa tó rẹ́lómi lè mọ̀mọ́ túmọ̀ ìtumọ̀ ẹ̀ ni wípé tí anybody nínú àwọn ìjọ tàbí ọmọ ìjọ tó bá dẹ́ṣẹ̀ tàbí tó bá ṣe àṣemáṣe àwọn leader ní àṣẹ Ọlọ́run láti bá ọ wí ẹ gbọ́ yìí tí o bá ṣàṣemáṣe kò sí bí ẹ̀ṣẹ̀ ẹ ṣe lè burú tó àṣìṣe ní ṣàṣìṣe o kò sí bí àṣìṣe tó ṣe lè burú tó tí àwọn adarí ìjọba ti fún ẹ ní discipline tí wọ́n bá ẹ wí Ọlọ́run ò ní padà bá ẹ wí mọ́ ìtumọ̀ ẹni tí o bá ti gba discipline pẹ̀lú ọkàn rere pẹ̀lú ẹ̀mí ìrẹ̀lẹ̀ tó dẹ̀ ṣe correction ẹ̀ṣẹ̀ ti parẹ́ níwájú Ọlọ́run ni torí àwọn adarí ìjọ ló jẹ́ representative Ọlọ́run àwọn ni aṣojú Ọlọ́run ṣùgbọ́n ẹ gbọ́ eléyìí ẹ̀yin kan wà ẹ ti diṣẹ́ mọ́ lu ẹran bá tó bá yẹ pé ọ̀rọ̀ ayé ẹ ti débi wípé pastor ò lè discipline àwọn committee ìjọ ò lè discipline general overseer gan ò lè discipline wọn ni ẹja àfilẹ̀ tàbá discipline sí ó lè dàjọ́ orúmọ wa lọ́wọ́ tán bá ti fi ẹlẹ̀ tí òwúwà tí ò dá tí wọ́n náà mọ̀ pé nǹkan tó ṣe yìí ò dá táwọn GO tí gbogbo wọn tí kò sẹ́ni tó fún ẹ wọn fún ẹ suspension wọn fún ẹ níbà wí wọn kàn ra ń wo ẹran ni ayé ẹ ti bàjẹ́ nǹkan ti ṣe ọ́ tó bá yẹ pé wọ́n gan pé arìnrìn àjò sí ìjọba òun ṣe ló yẹ kó lọ sunkún bá wọn dáàdì mo mọ̀ ṣe nǹkan báyẹn mọ̀ bá mi wí mọ̀ bá mi ṣe bẹ́ẹ̀ ṣe mọ̀ wò mí ìran rèé wọ́n fi ẹlẹ̀ inú wọn náà wádùn wọn náà ní Ọlọ́run kò ṣe wọn lè bá mi wí wọ́n dẹ̀ ń bá àwọn ẹlòmíì ìgbì lójú ẹ̀ wọ́n dẹ̀ bá wọ wí ìwọ ò dẹ̀ rò pé kúnkún nìyẹn ọ̀run ti write ẹ̀ off o ti ní problem ẹ lọ understand ṣe rí òun ni àwọn ìjọ tó yẹ pé wọn ò kì í ṣe discipline mọ́ tó yẹ pé kò sí discipline nínú ìjọ anybody can do and undo tí ò sẹ́ni tó máa bẹ́ anybody wí àwọn pastor yẹn ń prepare yín fún iná ọ̀run àpáàdì ni àwa ò ní ṣerú ẹ̀ níbí ní ṣerú ẹ̀ àwa ò ṣerú ẹ̀ níbí ṣùgbọ́n sí náà ó ṣeé ṣe ká ara àwọn kọ̀ọ̀kan tó yẹ pé wọ́n ti gungire kọjá ewé ju tiwa lọ irú àwọn ẹlòmíì wà bẹ́ẹ̀ tó yẹ pé àárò wípé àwọn eléyìí onídàárú ni wọ́n àmọ́ tí adẹ́tẹ̀ wà lára wọn òun ni reason nígbà tí Rúbẹ́nì tó gorí àkéte bàbá ẹ kéèsì pé Bíbélì sọ pé bàbá ẹ gbọ́ ṣùgbọ́n bàbá ẹ ò sọ̀rọ̀ tó reason ni pé tí bàbá ẹ bá sọ̀rọ̀ nígbà yẹn ó máa bàjọ́ yẹn jẹ́ mọ́ bàbá ẹ lọ́wọ́ ó máa darí àwọn àbúrò ẹ̀rú ó lè mọ lọ fẹ̀sùn kan gbogbo ẹ̀yin lẹ lọ sọ fún dádì àbí ṣẹ́yìn lẹ lọ sọ ọjọ́ mi fún dádì kò ní dáfẹ́ tó ń sọ̀rọ̀ mi fún dádì meanwhile ẹ gbọ́ eléyìí ó di dandan ẹnìkan máa sọ̀rọ̀ fún dádì in tí wo mọ̀ nìyẹn dádì ní wọ́n ṣe ń gbọ́rọ̀ gbogbo ìránṣẹ́ Ọlọ́run kọ̀ọ̀kan tó Ọlọ́run pè ló ní wọ́n ṣe ń mọ tó ń ṣẹlẹ̀ bí wọn ò bá sọ fún dádì ẹlòmíì máa jẹ́ kí dádì mọ̀nà ẹ̀ka 1 Corinthians chapter 1 pé verse 10 and 11 Paul sọ níbẹ̀ ó ní àfihàn mi láti lé àwọn ará ilé kúlé wá wípé ìjà wà láàrin àwọn kan ló sọ fún Paul wípé ìjà wà nínú ìjọ Kọ́ríńtì so ìwọ wá ní nísìn báyìí o ìwà tí mo wí nísìn alẹ́ ráwọn olórí burúkú kan tí mo lọ gbé lọ fún dádì o tí mo lọ sọ̀rọ̀ bàjẹ́ mi fún dádì ẹni tó bá dẹ̀ sọ̀rọ̀ mi fún dádì báyìí ni ó ṣe rí fún òun ṣọmọlúwàbí òun ṣọmọ Ọlọ́run
ọlọ̀tẹ̀ ni ẹ anybody tẹ́ bá ń rí tó bá ń sọrú ẹ̀ ntójú yín rí ẹ máa lọ sọ̀rọ̀ mi fọ́dá dúró náà tí ìbá ṣe àbọ̀ máa lè ní wọ́n ni torí tí ìbá ń sọ máa lè ní ọ́ dúró náà ṣé ẹ̀ṣẹ̀ ni wípé wọ́n lọ rìpọ́ọ̀tù ẹ fún bàbá ẹ nínú Olúwa fún pásítọ̀ ẹ wọ́n lọ rìpọ́ọ̀tù ẹ fún kèfèrí wọ́n lọ rìpọ́ọ̀tù ẹ fún babaláwo wọ́n lọ rìpọ́ọ̀tù ẹ fún àwọn aláàfáà ní mọ́ṣáláṣí wọ́n mú ọ̀rọ̀ ẹ wá sínú church wọ́n lọ rò fún gbogbo àwọn ọmọ ìjọ wọ́n lọ rò fún leader ẹ pásítọ̀ ẹ olùṣọ́ àgùntàn inú wa ń bẹ òun ṣépè èpè yẹn orí ara ẹ ló fi ń rú náà òun lọ́pọ̀lọpọ̀ wà tó pé èpè yẹn ló ń jà wọ́n ló ń jà àwọn ọmọ wọn don't do that ọmọ Ọlọ́run gbọ́dọ̀ ṣerú ẹ̀ ok ṣe bẹ́ẹ̀ mi tẹ́mi jẹ́ leader yín ṣe bẹ́ẹ̀ mi lè mi sọ pé ẹ free láti report fún bàbá mi ní Olúwa àbí so why ìtẹ́rù ṣe wá ń bà wọ́n láti sọ pé kán report fún pastor inú wa ń bí ẹ má jẹ́ ká wá ṣe bẹ́ẹ̀ àwọn tí ò lẹ́kọ̀ọ́ tí wọn ò kì í ṣọmọ Ọlọ́run tí wọn ò lẹ́mìí Kristi àwọn ni wọ́n ń ṣerú ẹ̀ a gbọ́dọ̀ rí irú ẹ̀ láàrin wa a ò fi Kristi kọ́ wa bẹ́ẹ̀ nínú ìjọ yìí wàá pàdé lọ gbé ẹ̀yin tẹ́jọ́ òṣìṣẹ́ àdèmọ́mọ́ ń kọ́ ẹ̀yin tẹ́jọ́ òṣìṣẹ́ kí ẹ bá lè lẹ́kọ̀ọ́ kẹ́ bá lè jẹ́ àpẹẹrẹ rere fún àwọn ọmọ ìjọ ni reason tá a ṣe ń kọ́ wa nìyẹn tó fi jẹ́ pé ẹ̀yin ẹ rí pé ẹ̀kọ́ tá à ń kọ́ ẹ̀yin workers ó pọ̀ ju tá à ń kọ́ gbọ́n mẹ́mbà lọ à ń retí pé kẹ́ fi àpẹẹrẹ rere lélẹ̀ wọn gbọ́dọ̀ sọ pé àwọn kan ń wà burú ìwà ìbàjẹ́ kan láàrin ìgboro kan rí ọmọ workers sí òní níbẹ̀ wọn gbọ́dọ̀ sọ pé ẹnìkan wọn àtọkọ ẹ̀ ń jà níwájú ta tọkọ ẹ bá tiẹ̀ jẹ́ dìgbòlugi ṣé ìwọ tí wọ́n bá jẹ́ ọmọ Ọlọ́run tó jẹ́ àgùntàn gidi ó ní mọ bó ṣe ọ̀ra ṣọ́ra fún ó tèkè ewúrẹ́ méjì láti mọ pariwo tọkọ ẹ bá jẹ́ ewúrẹ́ tí wọ́n bá jágùntàn tó fẹ́ dá wàhálà lẹ̀ tí wọ́n ọ̀ra dákẹ́ tó fẹ́ kó sọ ẹ́ lẹ́nu ṣẹ́mi pé kò ní sí wàhálà àbí ṣùgbọ́n ọkọ ẹ jẹ́ ajá àdìgbòlugi ti bu ọkọ ẹ jẹ ìwọ gan dẹ̀rẹ́ tó lóòkì ń ṣajá àdìgbòlugi kí láàfin mọ̀ pé òkì ń ṣajá àdìgbòlugi ọkọ ẹ gbọ́mọ ẹ ṣé bí tí wọ́n bá dákẹ́ ohun ọkọ ẹ nìkan là á mọ̀ gbọ́ àbí ṣùgbọ́n torí pé àdìgbòlugi wà lára tiẹ̀ náà ọkọ ẹ ní gbó ìwọ náà ní gbó ayé apele yín lórí èèyàn méjì ló ní problem ẹ gbọ́ nǹkan tí mo ń sọ yìí so gbọ́ àwọn kinní yẹn a gbọ́dọ̀ understand ibi tá a máa parí tèmi sí rè part 1 rè tó bá yá àṣẹ part 2 ẹ jẹ́ a gbàdúrà ká sọ fọ́lọ́run Olúwa àwọn ẹ̀kọ́ tí mò ń gbọ́ yìí má jẹ́ ó dá mi lẹ́bi lọ́jọ́ ìkẹyìn àwọn ẹ̀kọ́ tí mò ń gbọ́ yìí má jẹ́ kí n jẹ̀bi rẹ̀ lọ́jọ́ ìdájọ́ ẹ gbàdúrà bẹ́ẹ̀.